Praise the Lord. Praise the Lord. Praise the Lord. Praise the Lord. Good afternoon. Good afternoon. Good afternoon. Ẹ káàsán o. Ṣé dáadáa ni mo bá wa? Ẹ kú ijọ́ mẹ́ta o. Àánú Ọlọ́run ẹwà Kristi kò ní fi ayé wa sílẹ̀. Ẹ má bínú pé ẹ rí mi ní Thursday. Busy. Ẹ jẹ́ ká yin ọba àwọn ọba. A lè ṣe lè wí, a lè wí lè ṣe. Títóbi nínú ọlá ńlá. Ajàmọ́jẹ̀bi ẹni. Àkìkìtàn òwe. Ọlọ́run mi, ìwọ ni mo máa sìn ọ́. Àkìkìtàn òwe. Ọlọ́run mi, ìwọ ni mo máa sìn ọ́. Ẹranko wọ́n yìn ọ́ o, kòkòrò wọ́n yìn ọ́ o. Gbogbo ewéko ń fògo fún ọ. Àkìkìtàn òwe. Ọlọ́run mi, ìwọ ni ó máa yìn ọ́. Màá máa yìn ọ́ o. Àkìkìtàn òwe. Ọlọ́run mi, ìwọ ni ó máa yìn ọ́. Ẹ̀mí àwọn wòlíì o. Ipá rẹ̀ ká ó pọ̀ o. Ẹ̀mí àwọn wòlíì o. Agbára rẹ̀ ga nínú ayé mi. Dádì tó rohun gbogbo lẹ lè ṣe. Gbogbo ogun lẹ lè ṣẹ́ o. Àṣetì ò sí lọ́dọ̀ rẹ. Dádì, ipá rẹ̀ ká ó pọ̀ o. Ẹ̀mí àwọn wòlíì o ṣe nínú ayé mi o. Ọba àwọn ọba. Títóbi nínú ọlá ńlá. Àṣeyọ̀wò ẹni àkọ́kọ́ nínú iná ìléru. Ẹ máa ṣe o. Ọba tí gbogbo ènìyàn tọwọ́ rẹ̀ gbàṣẹ. Ọlọ́pọ̀ ọ̀kan tó ń bọ́ gbogbo ayé. Ẹ máa ṣe o lórí ọ̀rọ̀ wa. Ẹ̀mí àwọn wòlíì o ṣe. Dádì mi ò ṣeun. Ọlọ́run Ábúráhámù. Ọlọ́run Ísákì. Ọlọ́run Jákọ́bù o. Ọlọ́run Mósè Orímọládé. Ọba tó pè mí tó rán mi níṣẹ́. Àdáṣe ní ìhùmọ̀ ìbà ò gbọ́dọ̀ ń mọ́. Ẹ máa ṣe o lórí ọ̀rọ̀ mi. Ẹ̀mí àwọn wòlíì o. Ipá rẹ̀ ká nínú ayé mi. Ẹ̀mí àwọn wòlíì o. Agbára rẹ̀ ká lórí ìpè mi tó rohun gbogbo lẹ lè ṣe. Dádì, gbogbo ogun lẹ lè ṣẹ́. Àṣetì ò sí lọ́dọ̀ rẹ. Ipá rẹ̀ ká o. Mo yìn ọ́ lógo o. Ọlọ́run Orímọládé o. Mo yìn ọ́ lógo o. Ibi-ire tẹ̀sìn mi dé o. Mẹ́mọ̀ pé mo lè débẹ̀ o. Mo yìn ọ́ lógo o. Dádì, mo yìn ọ́ lógo o. Ọba tó lẹ̀mí inú mi. Ọba tó rán mi níṣẹ́. Gbẹ̀ngbẹ̀lẹ̀ kú dá níbi òwú o. Àrìbìrà bàtà. Títóbi nínú ọlá ńlá. Ajáde máa mà tán nílé o. Òrán ọmọ lájò wọlé dọmọ. O ṣé o. Mo yìn ọ́ lógo o.
tẹ̀sí mi dé o mẹ́ẹ̀mọ̀ pé mo lè débẹ̀ o mo yìn ọ́ lógo orí mi tí kò kan gèlè ara mi tí kò kan aṣọ ẹsẹ̀ mi tí kò kan bàtà èmi ò yìn ọ́ o bàbá èmi ò yìn ọ́ o Jésù mi èmi ò yìn ọ́ o bàbá ọba tí ń jọpẹ́ bí ẹni jẹun bí mo gúnyán fún ọ ò ní jẹ bí mo roka bí mo tẹ̀bà ò ní jẹ bàbá mi ohun tó ní ìdí lọ́wọ́ mi lọ́pẹ́ mo yìn ọ́ o mo yìn ọ́ o ọlọ́run ọba àwọn ọba ò gbọpẹ́ mi o ó yá o lórí ayé mi ò gbọpẹ́ wá lórí ayé rẹ ò gbọpẹ́ wá gbọpẹ́ tí mo mú wá gbọpẹ́ tí mo mú wá ọlọ́run bàbá àgbà wá gbọpẹ́ tí mo mú wá lórí ayé rẹ lórí ayé mi gbọpẹ́ tí mo mú wá ọba tí ò jẹ́ káyé fẹ̀kún mọ́lé wa ọba tí ò jẹ́ àdẹni àrùkiri o ọba tí ò jórí fún wa ọba tá a ti ń fẹ́ ọba tí ò jẹ́ káyé yọ̀sù tètè sí wa wípé ó tán alákọ̀rí ti lọ gbọpẹ́ tí mo mú wá ọlọ́run Mósè bàbá mi gbọpẹ́ tí mo mú wá kí olúwa kó gbọpẹ́ àti ìyìn wa ẹ jẹ́ á tẹríba fún àdúrà olúwa ọlọ́run olódùmarè àpáta ayérayé bìsádi wa a gbé yín ga ní ọ̀sán yìí torí pé ẹ̀yin ni ọlọ́run gba ọpẹ́ wa Jehovah gba ìyìn wa mo ń lọ nínú program mi ọlọ́run máa bá mi lọ ọ̀rọ̀ méjì mẹ́ta tí màá sọ bí ó bá ti ń gbé tí ọ̀tún wọlé má jẹ́ ó gba tòsì jáde ohun mi ìmọ̀ rí má jẹ́ ó fọ̀ sí mi lọ́jọ́ ìkẹyìn gbogbo ojú tó máa rí fídíò yìí wò gbogbo ọwọ́ tó máa share tó máa like tó máa comment ìbànújẹ́ ò ní wọlé yín ẹkún ò ní wọbẹ̀ ayọ̀ la fi wọnú oṣù yìí oṣù tuntun la wà yìí o lórúkọ Jésù Kristi oṣù yìí máa tù wá lára gbogbo rere tí èmi àti yín kó wọ oṣù keje ìkọ̀kọ̀ ò ní sọnù mọ́ wa lọ́wọ́ ọmọ ò ní sọnù mọ́ wa lọ́wọ́ ọkọ ò ní sọnù mọ́ wa lọ́wọ́ aya ò ní sọnù mọ́ wa lọ́wọ́ ilé mi àti yín ò ní dahoro ọfà ikú ò ní bà wá bá a ti wọnú oṣù keje èmi àti yín tún pàdé lórúkọ Jésù Kristi mi ò ní fẹ́ kún mọ́lé yín ẹ ò ní fẹ́ kún mọ́lé mi ìdágìrì wàhálà ẹ wá lọ gbà lọ́wọ́ báńdíìtì kò ní ṣẹlẹ̀ sí èmi àti yín ìrànlọ́wọ́ aláìlénìyàn kó wo ayé wa gbogbo tí èmi àti yín bá dáwọ́lé lóṣù yìí ó máa yọrí sí rere mo ló máa yọrí sí rere gbogbo tí èmi àti ẹ bá fi ọwọ́ wa lé ó máa dún fún wa kò ní bàjẹ́ fún wa òdídá owó ò ní dá o kò ní dá èmi náà lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ a ò ní tọrọ jẹ nínú oṣù keje oṣù àṣepé ni wọ́n ń pè é àṣepé orere ọlọ́run yóò yọ̀ǹda rẹ̀ fún wa olóore oṣù yìí máa fi lé wa ṣe bùgbé ó máa ṣe wá lóore ó máa ta wá lọ́rẹ ayọ̀ ẹ máa bọ̀ olóore oṣù yìí o ẹ máa bọ̀ lọ́dọ̀ wa ẹ máa bọ̀ ẹ fàánú wá lóṣù yìí ẹ fi rẹ lé wa lọ́wọ́ owó ọlágbọ́n ìgbẹ́ ni mo béèrè o olóore oṣù yìí o ẹ máa bọ̀ jíjí tí a jí lóṣù yìí jẹ́ kó dára fún wa jíjí tí mo jí lóṣù yìí jẹ́ kí n ríre mú délé ògo oṣù yìí o bàbá gbélé mi lọ́wọ́ o olóore aláàánú oṣù yìí o ilé wa ni kó yá o ó máa yálé mi àti ẹ olóore máa fo rere ta wá lọ́rẹ àfowó ta wá lọ́rẹ àfilé ta wá lọ́rẹ àfimọ́tò ta wá lọ́rẹ gbogbo tí èmi àti ẹ ń sunkún lé lórí yẹn ó máa dẹ̀rín fún ọ mo ló máa dẹ̀rín fún èmi àti yín a tún sunkún mọ́ ìbànújẹ́ oṣooṣù ó dópin nínú ayé èmi àti ẹ a máa rẹ́rìn ayọ̀ tá a bá wá rí ẹnikẹ́ni ìlílá máa wá dára bá tí mi ọmọ sáfà ọba tó bí dára líhù mi jára wù ọba tó bí dáwà ara ìkàlìlà mi sọ́ba àmọ́ gbogbo ẹnikẹ́ni ni mo pè é
tó ń sáré ikú nítorí èmi àti yín, tó ń wá ẹ̀mí wa kiri, ó máa pàdé ikú lórúkọ Jésù Kristi. Wọ́n máa túfọ̀ rẹ̀ fún wa. Mo náà máa túfọ̀ rẹ̀ fún wa. Gbogbo ẹnikẹ́ni ènìyàn kẹ́nìyàn tó ń rokúrò mí, tó ń rokúrò ọ́, ibi máa wọlé ẹ̀, ikú rẹ̀ á padà tí, ìyè á jẹ́ tiwa, àlàáfíà yóò jẹ́ tiwa, ẹ̀mí gígùn ọjọ́ ogbó yóò jẹ́ tiwa, a ṣe ọdún yà á tún ṣàmọ́dún. Bẹ́ẹ̀ ló máa rí Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Praise the Lord. Hallelujah. Àdúrà oṣù tuntun ni mo gbà fún wa yẹn o. Ẹ má bínú bó ṣe kéré, yóò dára fún wa. God bless you. Ohun àkọ́kọ́ tí mo fẹ́ sọ, mo rí fídíò tí bàbá yìí ṣe jáde. Mo kí wa lórúkọ Ọlọ́run Mósè Orímọládé, gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí, tẹ́ ń wọlé yẹn. Àánú Ọlọ́run ẹwà Kristi kò ní fi wá sílẹ̀. Àti gbogbo ojú tó máa ọwọ́ kó máa kọ́mẹ̀ntì sí ọ̀rọ̀ yìí, àti ojú tó ń wò mí, ojú yín ò ní fọ́. Mo kí wa lẹ́ẹ̀kan sí gbogbo àwa ìránṣẹ́ Ọlọ́run, both CNS, both Celestial, CAC, Pentecostal, whatever, ibi tí gbogbo wa belong sí. Iṣẹ́ ìránṣẹ́ kò yàtọ̀ síra wọn. Aṣọ àdúrà ló yàtọ̀, kóòtù tó gbé sọ́rùn ló yàtọ̀. Ẹnìkan ṣoṣo ló pe gbogbo wa sójú iṣẹ́, àfi àwọn tó bá pera wọn o. Àwọn kan wà inú wọn ló pè wọ́n, ń ta á jẹ ìgbà tá a ti gbowó, tá a ti parí iṣẹ́ àgbà pension, ẹja dá ṣọ́ọ̀ṣì ilẹ̀, òun lẹ́lòmíì fi dá ṣọ́ọ̀ṣì ilẹ̀. Kò ṣe wípé Ọlọ́run pé owó pension tó gbà yẹn kò fẹ́ kó waste, òun ló jẹ́ kó rárá ẹ̀ bọ́nú iṣẹ́ ìránṣẹ́. Àwọn kan dẹ̀ wà Ọlọ́run wulẹ̀ pè wọ́n, gbogbo wa bọ̀ Ọlọ́run kan yìí náà ni gbogbo wa jọ ń rájú mọ́. Òun ni wípé iṣẹ́ Olúwa kan náà la jọ ń ṣe. Bọ̀ ìlànà tó ní kálukú wà yàtọ̀. Àtàláàfáà gan Ọlọ́run náà ló lóun pè. Àwọn adífálà náà Ọlọ́run náà làwọn náà ń ṣiṣẹ́ fún. Gbogbo wa a jọ wà lójú iṣẹ́ yìí ni. A wá rí bàbá yìí o, bàbá Iléṣà yìí, Ọlátúnjí àbí nǹkan kí lẹ́lẹ́ ń jẹ́, Celestial àti ṣẹlẹ̀ o, àti kérúbù àti CAC. Mo sọ fún yín wípé ọmọ bàbá Mósè ni gbogbo wa. Ọmọ Kristi kan náà ni wá. Bàbá Mósè fúnra ẹ̀ gan, àwa mẹ́tẹ̀ẹ̀ta yẹn bàbá kan ló bí wa. St. Moses Orímọládé ni bàbá wa. Yóò dára fún wa. Tá a bá wá rí nǹkan tó kù díẹ̀ káàtó nínú ṣẹlẹ̀, I will talk about it. Orí ọmọ bàbá kan ni wá. Bó bá jẹ́ CAC náà ni I will talk. Praise the Lord. Kò ṣe ní CNS nìkan ni màá kàn dúró mọ́. Bá rí nínú Christendom lápapọ̀, mo gbọ́dọ̀ sọ̀rọ̀ sí i. Eléyìí tí bàbá yìí ṣe jáde, mo rí gbogbo fídíò tí everybody ṣe, mọ̀ pé mi tètè sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Máa farabalẹ̀ kọ́kọ́ gbọ́ tí everybody ráǹdì. Màá wá béèrè bàbá mi, màá ṣe ẹ̀gbẹ́ tọ́ bàbá mi lọ. Kíni ó wà nípa ẹ̀? Báwo ló ṣe rí? Ṣé ń dá sí i? Màá ṣe ẹ̀ dá sí i. Òun ló ṣe máa ń pẹ́ kí n tó sọ̀rọ̀. Praise the Lord. Ṣé wá rí nǹkan tí bàbá yìí ṣe? Àkọ́kọ́, mo ti sọ lecture yẹn, mo ti sọ fún wa. Iṣẹ́ ìránṣẹ́ ń tán pè ní wòlíì, ohun tó lágbára ni, ohun tó jẹ́ ó kọjá òye ènìyàn ni, tó fi wèrè ayé yìí tó fi dààmú àwọn ọlọ́gbọ́n ni, ohun tí aráyé kò lè gbà ni, ohun tán pè bẹ́ẹ̀ ẹ̀rìn àjò ẹ̀mí mímọ́, ohun tí aráyé ò lè gbà torí pé wọ́n rí, ṣùgbọ́n àwa la rí, ó ń gbénú wa, ó ń bá wa gbé. According Bible says, ìwé Jòhánù yẹn, ohun tí Kristi sọ fún wa, wọ́n lè rí, wọ́n dẹ̀ lè gbà. Àwa tó fi fún, àwọn la fi agbára fún láti di ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n ènìyàn máa ń béèrè fún kíni? Ọgbọ́n Ọlọ́run nínú ohun gbogbo. Bàbá yìí wọ́n ní ọmọ chọ́ọ̀chì yín kan náà wà tó ń ṣe bẹ́ẹ̀, ọmọ lábẹ́ yín ni, tí wọ́n mu tí yó, táwọn náà ń ṣe tán gbọ̀ngbọ̀ngbọ̀n níwájú pẹpẹ. Tí gbogbo yín bá máa wí, ní ẹ̀mí mímọ́ ni. Bó ṣe wà nínú ṣẹlẹ̀ náà làwọn aláwọ̀ òkú bẹ́ẹ̀ náà wà nínú kérúbù àti séráfù, àwọn máa lè wọ́n kún bẹ̀ bìbà. Bẹ́ẹ̀ náà làwọn máa lè bẹ́ẹ̀ náà ṣe wà nínú CAC.
kò síbi tí wọ́n sí, ibi tí wọ́n ti ń bọ̀ orísun wọn òun náà ní kérúbù àti séráfù. Tá a bá wádìí bàbá yìí dáadáa wàá mọ̀ wípé inú séráfù ló ti lọ. Inú séráfù bí ò bá dẹ̀ lọ nínú séráfù ó ti gbomi séráfù kọjá, kò tiẹ̀ sí bó ṣe fẹ́ rí, kò sí bó ṣe fẹ́ rí. Inú séráfù yìí náà ti lọ. Ẹ̀wọ̀n séráfù yìí náà ni wọ́n ń wò, àwa ni wọ́n ń wò, àwa ni bàbá wọn. Òun ni mo ṣe, òun lẹ̀rù ọmọ séráfù tí mo ṣe pariwo wípé gbogbo ohun tẹ́ ẹ ṣe sílẹ̀ bí ìbàjẹ́ tí ó bá ti bá orí ó di dandan kí gbogbo ara kí ìbàjẹ́ bá. Lórúkọ Jésù Kristi ìbàjẹ́ ò ní bá wa. Ọmọ séráfù ẹ ráyé yín bí, àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn ẹ rí bí, ẹ̀yin ọmọ kérúbù àti séráfù ti Áfíríkà ránhunràhun jáganjàgan wọ́nranwọ̀nran bí ejò tí wọ́n gé láàrin tí wọ́n gérí ẹ̀. Báwo làwọn tó ń bọ̀ lẹ́yìn ò ṣe ní wo àwòkọ́ṣe nígbà tí orí ti kọ́kọ́ lábà wọ́n? Ó di dandan Ọlọ́run yóò dáríjì gbogbo wa. Bàbá yìí ohun tẹ́ ẹ ṣe nínú fídíò yẹn ẹ̀mí mímọ́ lè sọ bẹ́ẹ̀, bẹ́ẹ̀ ni ó máa ń rí bẹ́ẹ̀ pé kó da kíyàn daṣọ aṣọ àágùn mi torí pé wọ́n ń joyè lọ́wọ́ ó wá fẹ́ daṣọ bò wọ́n. Ẹ̀mí mímọ́ lè instruct ẹ láti ṣerú ẹ̀ ṣùgbọ́n wàá fi ọpọlọ ṣe. Mo sọ kinní kan fún wa nígbà tí wòlíì Èlíjà tí Ọlọ́run sọ fún ọmọ opó Súlíámù àbí kí lórúkọ yẹn, kí ni wòlíì Èlíjà ṣe bí àwọn wòlíì àná ṣe ṣiṣẹ́ ìránṣẹ́? Tó bá jẹ́ bẹ́ẹ̀ ọgbọ́n yẹn làwa ń lò, wàhálà àti ìdààmú ò ní dé bá wa lónìí. Ẹ̀yin fẹ́ máa ṣe ohun gbogbo lójú ayé ojú táyé, ẹ fẹ́ gbé wá sórí social media. Iṣẹ́ Olúwa ò rí bẹ́ẹ̀, iṣẹ́ wòlíì kọ́ yẹn kò rí bẹ́ẹ̀. Ó máa tàbùkù yín torí pé nǹkan wèrè ayé ni, ohun tí ayé ò lè gbà ni, bọ̀ọ̀rọ̀ ẹ̀mí ìjìnlẹ̀ ni. Tẹ bá ní ẹ̀mí mímọ́ ló ní kẹ́ ẹ daṣọ bò wọ́n fine, bọ̀ kí sórí afẹ́fẹ́ lèèyàn gbórú ẹ̀ wá. Àìlẹ́kọ̀ọ́ tó kù síbẹ̀ nìyẹn, àìlẹ́kọ̀ọ́ tó wà ń bẹ̀ nìyẹn. Tó bá ń jẹ́ wòlíì òun ni wípé o ṣe gbọ́dọ̀ máa lọ training, o gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́, ojoojúmọ́ la gbọ́dọ̀ máa dàgbà sí nínú ẹ̀mí. Ẹ̀mí mímọ́ kì í tìyàn ṣìṣe, kì í tìyàn ṣe nǹkan àbùkù àfẹni tí ò bá lẹ́kọ̀ọ́ fún rẹ̀. Àkọ́gbà ló máa ń fà á. Ẹ máa lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ yẹn wọ́n máa kọ́ yín ṣùgbọ́n àkọ́gbà. Tẹ́mi mímọ́ bá sọ nǹkan fún ẹ wàá tún fi ẹ̀mí wádìí. Ẹ̀mí mímọ́ kan ò dẹ̀ ní èmi o tàpó lé yín lè sọ fún yín, èmi ẹnìkan ò ní bọ́ síta kó wá fi ẹ̀mí mímọ́ rú mi wípé ẹ̀mí mímọ́ ló ń kó ń post ẹ̀ sórí social media. Ẹ̀mí mímọ́ ló ní kẹ́ ẹ ṣe fídíò ẹ̀mí ara ti yín ó wù yín ní church yín. Nígbà téèyàn bá fẹ́ ṣiṣẹ́ wòlíì ìkọ̀kọ̀ náà ti máa ń ṣiṣẹ́ wòlíì, ibi ìkọ̀kọ̀. Èlíjà Olúwa ní kó tú ọmọ yẹn, kó dàyà dí ọmọ yẹn lórí, kó la ojú ẹ̀ fún ojú, gbogbo imú ẹ̀ ó gbé gbogbo ara rẹ̀ lé òkú ọmọ yẹn sín. Níbo ni Èlíjà gbé ọmọ lọ? Orí òkè. Nígbà tó kú ti Èlíṣà náà do the same thing. Kí ló Èlíṣà náà ṣe? Ó gbé lọ́nú yàrá, ó nà lé ọmọ yẹn lórí, kò ṣe gbé síta gbangba lójú àwọn òbí ẹ̀. Ṣé tó bá jẹ́ ojú àwọn òbí ọmọ yẹn ni wòlíì Èlíṣà ti ní ẹ gbé ọmọ yẹn wá kó wá nà lé ọmọ wọn lórí? Kí ni wọ́n máa wí? Bíbélì yìí gan wọ́n máa kọ síbẹ̀ wípé wòlíì Èlíṣà ó dàdí ọmọ tó ti kú. Bọ́n ṣe máa kọ síbẹ̀ nìyẹn. Iṣẹ́ Olúwa wọn à ń ṣe lójú èèyàn tó bá ti jẹ́ṣẹ́ ìṣẹ́gun, tó bá ti jẹ́ iṣẹ́ ìṣẹ́gun ọ̀ iṣẹ́ kan tó jẹ́ pé Olúwa ní ṣe báyìí wàá wá fi òye gbé láàrin gbogbo bíbà yìí. Báwo ni mo ṣe lè ṣe tí ò ní di ẹjọ́, tí ò ní di nǹkan? Ìgbà táwọn Èlíjà fẹ́ ṣe tiwọn Èlíṣà ó lé àwọn ìyá ọmọ yẹn, ẹ kúrò, ẹ ti èmi àti ọmọ yẹn mọ́ yàrá. Ó lọ ṣe tó Olúwa sọ fún, ẹgbà ọmọ yín ara rẹ̀ dá.
iṣẹ́ ìṣẹ́gun ló fẹ́ ṣe, whatever iṣẹ́ kan Ọlọ́run ń sọ fún ẹ tó bá ti mọ̀ wípé ayé tá a wà yìí ó ti change sí ayé kan tá a ti ń bọ̀, ayé ìgbà tí ò tí sí social media, kò sí fóònù bọ́ǹsìn o bá sọ nínú ṣọ́ọ̀ṣì tí àwọn èèyàn bá gbọ́ sórí kámẹ́rà tí wọ́n kámẹ́rà lọ́wọ́ yẹn ó máa bring show yẹn jáde torí gbogbo yín lẹ́ ń ṣe kámẹ́rà lọ́wọ́ ẹ̀ ń rìkọ́ọ̀dù chọ́ọ̀chì yín lọ́wọ́ ìgbà tó di bí wípé ẹ fẹ́ joyè tó o dẹ̀ mọ̀ wípé iṣẹ́ kan wà ó yẹ kó o sọ fún wọn wípé ẹ pa kámẹ́rà níbi tá a dé yìí. Ohun tí ń jẹ́ ọgbọ́n Ọlọ́run nìyẹn o nínú iṣẹ́ ìránṣẹ́ everybody wa bá ń ṣe ẹ jẹ́ ká máa lo ọgbọ́n Ọlọ́run sí, ẹ jẹ́ ká máa gba wisdom Ọlọ́run sí, ká máa lo ọgbọ́n Ọlọ́run. Ókè Olúwa sọ fún mi wípé kíkẹ́ daṣọ bò wọ́n lórí ṣáàtì obìnrin tó bá tiẹ̀ sọ bẹ́ẹ̀ gámẹ̀ntì ẹ wọ gámẹ̀ntì sísàlẹ̀ kí ló yẹ ká ṣe? Ẹ máa bọ́ aṣọ ìlẹ̀kẹ̀ yín yẹn ẹ wá dọ́ra dábò wọ́n lórí ọkùnrin ẹ bọ́ ni. Wọ́n ti ṣẹlẹ̀ rí náà, àwọn bàbá sẹ́ráfù kan ti ṣerú ẹ̀ rí tán bá fẹ́ wọ́n fẹ́ fún bí aṣọ wọn wọ́n fẹ́ dábò pé aṣọ agbára wọ́n máa bọ́ ni, aṣọ ìlẹ̀kẹ̀ wọn náà fi máa ń ṣe, wọ́n á bọ́ wọ́n á dẹ̀ dábò lórí, wọ́n á dábò lórí. Bàbá kan ti ṣe rí lójú mi, wọ́n máa dábò lórí, wọ́n á dábò lórí, wọ́n á bọ́. Kì í ṣe wípé tó bá tiẹ̀ ṣe fún àwọn ọkùnrin kò sẹ́ni tó lè sọ̀rọ̀ pé ó daṣọ ara ẹ̀ bókùnrin ìyẹn, ṣùgbọ́n èwo lobìnrin nígbà tó wá dibi tóbìnrin yẹn ẹ̀mí bá bẹ̀rẹ̀ sí ń gbé. Báwo ni ẹnu obìnrin yẹn ò ṣe ní kàn yín ní kòkòrò yín sà? Báwo ni ò ṣe ní kan kòkòrò yín nínú chọ́ọ̀chì? Ìgbà tẹ́ ẹ̀ tún gbọ́n ẹ̀ tún jù sórí afẹ́fẹ́. Who does that? Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ibẹ̀ yẹn lẹ́mí tí ń gbé ọkọ rẹ̀ dẹ̀ wà nínú ṣọ́ọ̀ṣì. Ẹ mọ̀ wípé owó burú a mọ̀ jọ owó jura wa lọ fa. Yàtọ̀ sí wípé owó gan kò wà bàblíkà, kò wà bàblíkà. Ìjọ wo lẹ rí Kristi Jésù Olúwa wa bàbá wa ta ló daṣọ bò lórí nínú ìwé Bíbélì tá a kà? Gbogbo àwọn òjíṣẹ́ Olúwa tó ti ṣiṣẹ́ Olúwa tana ló da tó mú obìnrin kó wá daṣọ bò obìnrin báyìí kó gbé orí ẹ̀ wá síbi ìdí mi? Kò yẹ kó rí bẹ́ẹ̀. Tún ṣe ní ìṣẹ́jú kan o torí mo farabalẹ̀ wò ó tún pẹ́ díẹ̀, ó pẹ́ kẹtú tó yọ ó tó bí ìṣẹ́jú bíi mẹ́ta kẹtú lábẹ́ yín nínú aṣọ tẹ́ dàbò wọ́n ẹ̀yin lè má ní tẹ́sán burúkú torí mo ti wo fídíò apology tẹ́ ṣe náà ẹni ẹ̀yin ò ní tẹ́sán burúkú bọ̀ gbogbo tẹ́ wí yẹn bó ṣe máa rí lọ́dọ̀ èèyàn nìyẹn but as from Guinea ẹ̀yin fúnra yín ló yẹ kẹ́ ti mọ̀ wípé ayé ti yàtọ̀. Kí láyé fẹ́ sọ fún mi? Ṣé bàbá Ọ̀ṣọ́fà gan ṣerú ẹ̀ rí? Ọ̀ṣọ́fà tẹ́ ń tẹ̀lé só ṣe bẹ́ẹ̀ rí? Àbí bàbá Bàdà? Gbogbo àwọn ṣẹlẹ́síà yẹn ta ló ṣe bẹ́ẹ̀ rí nínú wọn? Tó bá aṣọ wọn wọ́n máa ń bọ́ ní aṣọ wòlíì ó fẹ́ dábò wọn wàá bọ́ ìlẹ̀kẹ̀ yẹn wàá máa fi lé wọn lórí kọ̀ọ̀kan wàá fi lé ọkọ̀ dábò wọn wọ́n bá dẹ̀ ṣe tán wàá tún wọ́ padà. Kì í ṣe wípé pẹ̀lú lọ́rùn yín kẹ́ dábò wọn rárá, ẹ máa bọ́ ni. Ẹ̀yin fúnra yín lẹ kírètì sí yẹn, ẹ ti jẹ̀bi gbogbo ìránṣẹ́ Ọlọ́run. Mo ráwọn kan náà wọ́n ní ohun tó ṣe yẹn kò sí rọ́ǹgì ń bẹ̀, ọmọ àlè jọ lẹ́yìn méjèèjì. Ẹni bá ní ohun tí bàbá yìí ṣe kò rọ́ǹgì, ọmọ àlè ni, ọmọ àlè. Òun náà ò gbọ́n, kò gbọ́n. Ìjẹ̀ṣà ni yín o, Ìjẹ̀ṣà lèmi náà. Iléṣà kò ṣe rádaràda o. Àwa ò kì í ṣe nonsense o, a kì í ṣe nonsense. Ẹ jọ̀ọ́ kò dáa, ó yẹ kẹ́ ẹ bọ́ ìlẹ̀kẹ̀ yín yẹn kẹ́ dábò wọn lórí, ẹ dábò wọn, ẹ fi lé wọn that's all. Tí wọ́n bá jẹ́ bẹ́ẹ̀ kì í ṣe wípé láti ọrùn yín kẹ́ wá gbé obìnrin, kẹ́ má tiẹ̀ kẹ́ ṣe tàwọn ọkùnrin bẹ́ẹ̀ kó má sóbìnrin bẹ́ẹ̀ kò sẹ́ni tó máa sọ̀rọ̀. Bọ̀ obìnrin rárá o, ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́, ẹ má ṣe bẹ́ẹ̀, kò dáa. Iṣẹ́ ìránṣẹ́ ò kọ́ wa bẹ́ẹ̀, kò kọ́ wa bẹ́ẹ̀. Ọlọ́run Mósè ò ní padà lẹ́yìn wa, Ọlọ́run SBG Ọ̀ṣọ́fà yóò wà pẹ̀lú yín. Ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́, ẹ ti tọrọ apology. Àwọn ṣẹlẹ̀ náà kan forí jìn yín,
ọmọdé kì í mẹ́kọ́ jẹ kó má ra lọ́wọ́. Orú bí gbogbo everybody ti ṣe tán ti sọ̀rọ̀ sí yín tán ti ṣe yẹn, ẹ̀yin náà ti kọ́gbọ́n wípé bẹ́ẹ̀ ṣe máa dàgbà sí nínú ẹ̀mí nìyẹn. Béèyàn ò bá ṣe mistake wọ́n á correct ẹ̀, gbà tó bá ṣe mistake wọ́n á correct ẹ̀. You have to accept. Wá ibi tí mo kù sí rèé, ojú ọ̀tọ̀ lèmi dẹ̀ fi wò ó. Béèyàn 2 3 4 bá ti sọ pé no kò yẹ kó rí bẹ́ẹ̀, tètè gbà kò yẹ kó rí bẹ́ẹ̀ nìyẹn. Kò dáa, kò lórúkọ méjì, is wrong. Iṣẹ́ Olúwa kò lọ bẹ́ẹ̀. Kò daṣọ ìlẹ̀kẹ̀ ẹbọ obìnrin kó gbẹ́nu síbi kinní yín. Kò sí ẹ̀mí tó máa bó ṣe ń ṣe yẹn, ẹnu ẹ̀ máa kan bẹ̀. Tí ẹ bá ní tension tẹ́lẹ̀, nígbà tẹ́ bá wá parí kinní yẹn, ọ̀rọ̀ máa bẹ̀rẹ̀ níbẹ̀ látẹ̀yìn pé ṣe bẹ́nu ẹ̀ sáà ti kàn. Kí ló wà ń bẹ̀? Ibi tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ ránù nìyẹn. Ohun tẹ́ ẹ rò bẹ́ẹ̀ fẹ́ ṣe, ẹ wá padà bẹ̀rẹ̀ sí ṣe. Torí èṣù burú níran ẹ̀. Ṣé o mọ̀ kò sí ni kinní yẹn ti máa wà lọ́kàn obìnrin pé ẹnu mi kan kinní dádì. Kí ló wà ń bẹ̀? Ibi tí wàhálà ti máa bẹ̀rẹ̀ nìyẹn. A ò ní dààmú. Ẹ jẹ́ ká fi ọgbọ́n Olúwa ká fi máa rìnrìn àjò. Ohun ẹlẹgẹ́ la gbé dání. Iṣẹ́ Olúwa gbọgbọ́n o. Kì í ṣe bọ́n bá ṣe instruct wa bẹ́ẹ̀ náà làwa náà ṣe máa bẹ́ sí o. Àkọ́kọ́ wo bí Nàìjíríà ṣe rí, báwo ni ibi táwa wà, báwo ló ṣe máa sweet everybody níbí. Instruction kì í ṣe pé lọ sọ fún yàn wípé palẹ̀ ilé rẹ mọ́ o fẹ́ kú o. Ìyẹn kọ́. Bólúwa bá ṣe sọ̀rọ̀ fún ẹ náà ló ṣe sọ fún yẹn. Ṣùgbọ́n eléyìí pé o fẹ́ ṣiṣẹ́ fún yàn, ó jọmọ́ ti tóbìnrin. A gbọ́dọ̀ ya ọgbọ́n wa. Orú nǹkan yẹn bó tilẹ̀ jẹ́ wípé ẹ̀yin ni olùṣọ́ ìjọ, ẹ̀yin náà lẹ gbọ́dọ̀ ṣe bọ̀, ẹ gbọ́dọ̀ bọ ni. That's all. Ẹ gbọ́dọ̀ bọ nígbà tó bá di tóbìnrin. Orú àwọn ọkùnrin ẹ lè dábò wọn, gbà tó di tóbìnrin ẹ bọ, ẹ fi lé wọn. Ìyẹn ni wípé ẹ lo ọgbọ́n Ọlọ́run bẹ̀ yẹn. Torí ènìyàn, torí ọ̀rọ̀, ohun tó máa jáde náà ló ń jáde yìí. Ayé ti kọjá àná o. Ìgbà àná tójú dúdú. Orún tẹ́ẹ̀dẹ̀ ṣe yí gan. Tẹ́ ẹ̀ bá post ẹ̀, tẹ́ ẹ kàn dọ́ra ṣe ní yàrá yín bẹ̀ yẹn tí ò sẹ́ni kankan tó rí, ó tán, ó ti lọ náà nìyẹn. Ṣùgbọ́n torí pé ẹ post ẹ̀, ojú ọ̀tọ̀ọ̀tọ̀ everybody máa no. Ọkùnrin ò gbọ́dọ̀ dáṣọ bobìnrin lórí nínú ṣọ́ọ̀ṣì. Kẹ́mi lóhun wá máa gbé ẹnu rẹ̀ máa kàn yín lára. Bó ṣe rí nìyẹn. Nínú ìlànà Kérúbù àti Séráfù, obìnrin ló gbọ́dọ̀ mú obìnrin tó bá wọnú ẹ̀mí láti from beginning. Bóbìnrin bá wọnú ẹ̀mí, obìnrin ló gbọ́dọ̀ dúró sí. Bókùnrin bá wọnú ẹ̀mí, ọkùnrin ló gbọ́dọ̀ dúró sí. Orú nonsense táwọn kan ṣe ń sìn, wọ́n á àwọn fẹ́ lọ ṣèwé odò, ọkùnrin fẹ́ mú obìnrin lọ odò. Who does that? Kò sún tó ń jẹ́ bẹ́ẹ̀. Obìnrin tó bá fẹ́ lọ ṣèwé odò, obìnrin lẹ máa rán tẹ̀lé lẹ́yìn. Mọ́mí o níyá èwe ṣe máa ń wà nínú chọ́ọ̀chì. Ìyá èwe. Bẹ́ẹ̀ bá ní ìyá èwe, ẹ̀yàn ọ̀sà obìnrin kan tí ẹ tẹ̀lé wọn lọ. Àti wípé ìjọ́wò tiẹ̀ ní gbogbo níbi tí ìgbàgbọ́ dé. Ìgbàgbọ́ ti kọjá gbogbo yẹn. Kó lọ wẹ̀ kó padà wá. Ìgbà tí wòlíì Èlíjà fẹ́ sọ fún Námánì lọ wẹ̀, ṣó bá lọ ni? Kò bá lọ náà. Lọ wẹ̀. Ó dẹ̀ lọ wẹ̀, ara ẹ̀ dán, kò tán. Ṣé wòlíì a máa báyàn lọ odò ni? Ṣùgbọ́n torí àjẹjù àti ojú kòkòrò, òun ló fà á. Wòlíì ẹni ọ̀wọ̀, oríran sí yàn, ẹ lọ ṣèwẹ̀ kí n tiẹ̀. Ṣé wọ́n ló fẹ́ lọ wẹ̀ lódò ni? Àwọn nonsense tá à ń ṣe, ẹ jẹ́ ká lọ ra wẹ̀ bolẹ̀ àti sí ànẹ́s àti sẹ̀lẹ̀, gbogbo àwọn nǹkan wọ́nran kóníkálùkù lọ tọwọ́ ọmọ ẹ̀bọ sọ. Ọ̀rọ̀ ẹnu ń kùn wá. Àwọn kan yìí náà ni wọ́n gbé dírẹ̀dì sórí tí wọ́n dirun bàǹbà oríṣiríṣi. Ìyẹn ni mo wò sí ìṣẹ̀lẹ̀ kò ní discipline ni. Kò sí gbogbo àwọn ọmọ yín kìkì dírẹ̀dì ni. Yẹ́rìngì létí wọn, kò sí ọlọ́pàá tó fẹ́ mọ́ lọ́hùn. Etí ọkùnrin wọ́n máa to yẹ́rìngì báyìí ni. Wọ́n máa lu ṣe dírẹ̀dì ni wọnú chọ́ọ̀chì yín. Orú ẹ̀kọ́ Bíbélì wo lẹ̀ ń ṣe? Ẹ̀yin ṣẹlẹ̀ chọ́ọ̀chì wo lẹ̀ ń lọ? Kí lẹ̀ ń kọ́ wọn nínú chọ́ọ̀chì? Ṣé bó ṣe máa ṣe dírẹ̀dì lẹ̀ ń kọ́ wọn ni?
bẹ́ẹ̀ ṣe máa ṣe dírẹ́ẹ̀dì, ìwàásù ò tọ́ọ̀chì wọn wípé kán yí padà. Bó ṣe wà nínú Sẹ̀lẹ̀ ló wà nínú Kérúbù. Àwọn náà ti do ní dírẹ́ẹ̀dì ọ̀sán gangan kan dirun, kọkùnrin máa dirun wọnú chọ́ọ̀chì. Kí ni ìwàásù tẹ́ ẹ lọ gbọ́ mbẹ̀? Nígbà tó já wọn máa lè náà ni pásítọ̀ àti ṣọ́ọ̀ṣì tẹ́jọ dá ṣọ́ọ̀ṣì rọ yín sílẹ̀. Ìwàásù nǹkan mówó wà lẹ́ ń ṣe, kì í ṣe ìwàásù ìgbàlà ọkàn wọn wípé bó ṣe máa padà délé. Torí tó bá jẹ́ ìwàásù bó ṣe máa jèrè ọ̀run ló ń wàásù fún wọn, èrè kíjọba Ọlọ́run má bọ́ sọnù lọ́wọ́ wọn lọ, everybody máa sá, ẹ̀rù ọ̀run á máa bà wọ́n. Ṣùgbọ́n no, kán máa kówó wá, kán ti sàndá mẹ́wàá, kán sanwó ọrẹ, kán ti yàwó yàlàyàlà. Nígbà tẹ́yìn gan ti ń ṣiṣẹ́ fọmọ yahoo, ẹ̀ ń ṣe èmi ẹ̀yìn gan wà nú awo. Ògomọ̀nà káwọn ọmọ yín má di dírẹ́ẹ̀dì, ògomọ̀nà káwọn ọmọ yín máa ṣe èyí tó wù wọ́n, kẹ́yìn náà dẹ̀ máa wò wọ́n. Ìgbà tó jẹ́ pé ẹ̀yin bàbá wọn gan ẹ̀ lé ọ̀run, ọ̀run wo lẹ fẹ́ wàásù fáwọn ọmọ yín? Ẹ̀yin gan ò lé ọ̀run mọ́. Kò sí gbogbo ohun tí mò ń rí sìn lé ọ̀run mọ́. Ilé ayé bíbá ilẹ̀ everybody yín lé. Torí tó bá jí ọ̀run lẹ̀ ń lé, wàásù. Ọmọkọ́mọ tó bá ń bọ̀ nínú chọ́ọ̀chì yín tó bá gbé dírẹ̀dì sórí, ó yẹ kí gbogbo yín ní ṣọ́ọ̀ṣì síbẹ̀. Bó o bá ti ń bọ̀ ibi báyìí láti máa gé dírẹ̀dì orí ẹ̀, kó padà sílé. Bó bá jẹun ló fẹ́ kọrin tí ọ̀run fẹ́ sọ̀kalẹ̀, ẹ máa sọ fún pé ò ní lè kọrin bí. Bẹ́ẹ̀ náà làwọn olórin lọ bìbà kìkì dírẹ̀dì. Ìgbà tẹ́lòmíì bá dẹ̀ ń kọrin, àwa máa yin Ọlọ́run, màmá wò báyìí. Ohun tó ń kọ ó yàtọ̀ sí appearance ẹ̀. Appearance ẹ̀ disgust Ọlọ́run. Ó dẹ̀ ń yìn, ìwọ ọkùnrin dirun sórí, ó gbá sùtánà wọ̀, ó bẹ̀rẹ̀ sí yìn. Sótálì òun yìn rẹ̀, kò rí ẹ, kò gbọ́ ẹ, kò mọbi tó wà. Torí kì í ṣe bó ṣe dá ẹ nìyẹn. Ọkùnrin máa fárun ẹ̀ ni, máa fáwọn irun. Ọkùnrin máa dán rí ni. Wọ́n ní kókùnrin máa dirun. Obìnrin la fi irun dídì fún. Ẹ̀yin olórin náà, ẹ fẹ́ pe olórin ṣe dírẹ̀dì sórí ẹni kó wá sọwọ́ Ọlọ́run kalẹ̀. Èmi ò mọ ìtumọ̀ orin. Bóyá lẹ mọ̀ ìtumọ̀ orin tẹ́ ń kọ, gbogbo àwọn olórin ẹ̀mí. Àbá mọ̀ wípé ọwọ́ Ọlọ́run lẹ fẹ́ sọ̀kalẹ̀. Ìwọ tó gbé yẹ́rìngì sétí tó ṣe dírẹ̀dì sórí, ó fẹ́ sọwọ́ Ọlọ́run kalẹ̀. Ọwọ́ èṣù lẹ máa sọ̀kalẹ̀ o. Àwọn èṣù ló máa sọ̀kalẹ̀. Àwọn ẹ̀mí èṣù máa sọ̀kalẹ̀. Kì í sí Ọlọ́run, ẹ̀mí Ọlọ́run ò ní sọ̀kalẹ̀. Ta ló fẹ́ pè é? Nínú ẹwà ìwà mímọ́ orin, bí èèyàn bá ń kọ orin, ó máa oúnjẹ Ọlọ́run nìyẹn. Pé ẹnìkan ń yìn mí, ẹnìkan ń pè mí. Ṣùgbọ́n nígbà tán bá rí ìwọ tó ń pè tó ń ṣe níbo, wọn rí yín rò. Ẹ jẹ́ ká lọ change attitude wa o. Àti Sẹ̀lẹ̀ àti sí Anes. Ohun tẹ́ ń ṣe kò dẹrùn. Àti ẹ̀gbọ́n tàwọn aláṣọ ara. Ìjọ́ wo lẹ rí ọmọ CAC kan kó dirun sórí? Mo béèrè, ọjọ́ wo lẹ rí? Ọjọ́ wo lẹ rí ọkùnrin CAC kó dirun sórí? Bó tó ní òun àwọn ọmọ CAC ọmọ Pentecostal yìí, bó tilẹ̀ jẹ́ pé bí wọ́n dirun tiwọn náà wà lára wọn, èyí tó ní kálukú wọn ṣe ju kó dirun sórí lọ, tó ní kálukú abití ẹ lára. Ṣùgbọ́n èyí táwa rí, ẹ bá wa stop nonsense. Kẹ máa dirun, kẹ máa lumú, kẹ gbé yẹ́rìngì sétí, ọkùnrin gbé yẹ́rìngì ẹ dirun, ẹ̀ ń lẹ̀ ń lọ ṣọ́ọ̀ṣì. Ọlọ́run kọ́ lẹ lọ bá. Ìfẹ́ Ọlọ́run ò mọ̀ yín o. A rí bọ̀bọ́ kan sìn, wọ́n ní òun àti Sam Larry PA ẹ̀, wọ́n gbé bọ̀bọ́ yẹn jáde, ṣe nìyẹn dirun. Ìyẹn ò mọ Kristi bẹ́yẹn. Ó ti pàdé ikú lẹ́sẹ̀ àgbèjì. Wọ́n ní security tó ń tẹ̀lé kiri kò dá Jésù mọ̀. Òun ni mo ṣe máa ń sọ, àtọ̀dọ́ àtọmọdé o gbọ́dọ̀ máa pìpíà sílẹ̀. O mọ̀gbà tí kú yẹn máa dé, o mọjọ́ tó kọ́, o mọ wákàtí yẹn. Ẹlòmíà ni òun ò tí ì dàgbà, òun ò tí ì dàgbà, òun ò tí ì lè ní Jésù báyìí, òun sì máa jayé. Who told you wípé o máa dàgbà? Ta ló sọ fún ẹ? Ṣé o mọjọ́ tó kọ́? Ṣé o mọ wákàtí tó máa lò? Òun la gbọ́dọ̀ fi máa pìpíà sílẹ̀. Ó ti lọ. Wọ́n ní bàbá Genesis ti ríran sí tẹ́lẹ̀ pé kó kíyèsára, ṣùgbọ́n wọn ò ní gbọ́. Bí wòlíì sọ̀rọ̀ fún yín tó ríran, etí yín lẹ máa kọ. Níran lé wọn ni wọ́n rí yẹn, wàhálà ti yín ni.
káwa sáà lè ṣe tiwa kán lè mọ̀ wípé a ṣe kí ni a ṣe wọ̀n tá a lè ṣe. Bí wòlíì kan bá ríran ẹ sọ jáde, tí ó kù sí wọn kán gbọ́ kán má gbọ́ ẹ̀ṣẹ̀ wọn wà lọ́rùn wọn, but yẹ say it out. Ogun ayé ò ní borí wa. Gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ ń ṣeṣẹ́ mírèkù, iṣẹ́ ìyanu, mo ti rí kan náà báyìí, mo rí kan wọ́n gbé jáde, òun náà ń ṣe bí akọgun àwọn alárenjí, aláṣọ ara nìyẹn náà báyìí, òun náà tún fẹ́ máa rí wò ó sìn, òun náà ti ń bọ̀, arenjí mírèkù, àwọn arenjí ìran. Ó pe bàbá kan, bàbá yìí òkú ni ó ti dòkú o, bàbá tẹ̀ ń wò yìí ó ti kú o. Ni bàbá ni ìyá kan náà ní ó lásídẹ̀ǹtì, ó ló ti ń rùnlẹ̀ pa. Ṣé bọ́n ṣe ń gbèràn kalẹ̀ nínú ṣọ́ọ̀ṣì nìyẹn? Ṣé bọ́n ṣe ń gbèràn kalẹ̀? Kí ló dé tẹ́ gbé sí social media? Bí ìran ẹ̀mí mímọ́ wà ní tòótọ́, ẹ̀mí mímọ́ ti gbà ní bẹ́ẹ̀ náà ló sì wàdí sí i. Ṣùgbọ́n gbogbo nǹkan báyìí ayé ó ti yàtọ̀. Bàbá ẹ gbàdúrà dáadáa, ẹ gbàdúrà fún ẹ̀mí gígùn àti ọjọ́ ogbó. Májẹ̀mú ikú ò ní ṣẹ mọ́ yín lára. Dáàsọ̀ bí ènìyàn ṣe ń gbé ìran kalẹ̀ nìyẹn. Kò ṣe wípé bàbá yìí ò ní pẹ́ kú, ikú rẹ̀ ó ti kú o, bàbá yìí gan ti kú báyìí, ṣe ló wá dágbére o, ó wá dágbére o. Who does that? Ṣé o rò bí ẹ̀rù oníbà? Bí bàbá yẹn ò ṣetán kú tẹ́lẹ̀, ó ti fún ní hypertension. Bí ò bá ní hypertension báyìí, hypertension ti máa bá pé wọ́n ti lóun mọ̀ ti kú, ikú ti yá, ikú o. Lẹ́ni tí o mọ̀ ṣé wọ́n lọ lẹ̀mí yẹn, bọ́n bá tiẹ̀ fi hàn ṣé bó ṣe ń gbèràn ikú kalẹ̀ nìyẹn. O fẹ́ fi ràn ikú camouflage wa lórí afẹ́fẹ́, àbí ta ló máa gbà ẹ́? Kì í ṣe bí ènìyàn. Bó bá ríran sí yàn pẹ̀lẹ́kùtù ọ́ kó pé wá sí ọ́fíìsì kó ríran sí, bàbá ẹ rí mi lẹ́yìn ìsìn. Àwọn tẹ́ bá ríran sí ẹ̀yin ẹ rí mi. Tó bá jẹ́ ìran tí wọ́n dẹ̀ ní sọ lójú gbogbo ayé pé ni ẹ̀yin afàdúrà jagun méje ẹ dìde ẹ rọ̀gbà yí bàbá yẹn ká. Májẹ̀mú ikú òjijì kọ́lọ́run kó parẹ́. Ẹ gbàdúrà sí bí Séráfù ṣe ń ṣe lànà tiwọn nìyẹn. Kí ló dé tẹ́ ẹ lẹ́kọ̀ọ́? Ògbé gègé ó ti kú, òkú rèé o, ilẹ̀ pa rèé o, ó ti ń rùn o. Báwọn ọmọ ẹ bá wà nínú ṣọ́ọ̀ṣì tí wọ́n ya bù ẹ́ pé o ṣe máa sọrú ẹ̀. Ẹja forí pípé sọ̀ràn. Bó o bá ríran ikú sí yàn, ó ní bí èèyàn ṣe ń gbé kalẹ̀. Àdúrà náà fi máa rékú kúrò. Àdúrà wàá fi ọgbọ́n gbé kalẹ̀. Ọlọ́run lè fi hàn ó ní nàka sí. Mo rí ẹnìkan níbí ó ti ń run ilẹ̀ pa. Mo rí ẹnìkan níbí ikú ti ń rùn lórí ẹ̀, wọ́n ti pa ìwé rẹ̀ dé. Ẹ jẹ́ á gbàdúrà bóyá àdúrà yìí lè yí padà. Olúwa májẹ̀mú ikú òjijì lórí ẹni yìí ẹ bá wa parẹ́. Bọ́n ṣe ń sọ̀rọ̀ nìyẹn pẹ̀lú ẹ̀kọ́ wípé tòótọ́ ló lẹ́kọ̀ọ́. Ṣùgbọ́n torí ṣe kárí mi, ẹ tún gbé wá social media, ẹ tún bí àwọn blogger ìjọ ẹ bá wa repost ẹ̀ torí pé ẹ̀ wá view. Ọlọ́run má jẹ́ ó gbà kú oníkúkú, torí ìwọ lórí ìran kú. Wọ́n bá ní kíkú yẹn kó yí padà sí ẹ. A ò ní gbà kú oníkúkú o, a ò ní rí dààmú. Ẹ jẹ́ ká forí pípé ṣiṣẹ́ Olúwa, a ò ní jẹ̀bi. Àdúrà wa ti gbà. Ẹja nìṣó. Bíbélì yá o, ó ní bó bá kù ọgbọ́n fún ẹnìkan kó ṣe kíni, kó béèrè lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ló máa ń tọ́ ènìyàn sọ́nà. Ẹ béèrè ọgbọ́n, ẹ lẹ́kọ̀ọ́ pẹ̀lú nǹkan tẹ́ ń ṣe. Kì í ṣe béèyàn bá ṣe ríran náà ló ṣe máa gbé sílẹ̀. Wàá fẹ̀mí wádìí, wàá fẹ̀mí wádìí, wàá gbé lẹ̀ according gẹ́gẹ́ bí, kì í ṣe tìgbéraga. Ọlọ́run lè rí ọkàn ẹ bó ṣe gbé lẹ̀ yẹn, á wá yí ikú yẹn padà. Àbí ẹ ti gbàgbé ni? Ṣebí Àìsáyà, Olúwa ní sọ fún Ẹ̀sìkáyà wípé ó máa kú. Wọ́n ní palẹ̀ ilé rẹ̀ mọ́, Ẹ̀sìkáyà ikú yá. Kí lẹ̀sìkáyà sọ? Tí bàbá yẹn bá jẹ́ aládùúrà bó ṣe wà yẹn, kóun náà kúnlẹ̀ immediately kó bẹ̀rẹ̀ sí gbàdúrà, bàbá ṣé kú ló kàn mí kù? Ẹ wo ohun tí mò ń ṣe ní ṣọ́ọ̀ṣì yìí o, èmi ni mo máa ń gbálẹ̀ o. Tí yẹn bá ní ohun tó ń ṣe fọ́lọ́run, tóun náà bẹ̀rẹ̀ sí kábí, wọ́n ní òun ti ń rùn lẹ́pa o, ẹ bá mi yí padà, èmi ò gbọ́dọ̀ kúkú yà, èmi ò gbọ́dọ̀ gbọ́jọ́ lọ́jọ́ lọ. Bí bàbá mi bá rí gbogbo iṣẹ́ tó ń ṣe, ikú yẹn máa yẹ̀ lórí ẹ̀. Ìwọ ti fi gbéraga sọ̀rọ̀ ń tiẹ̀ o.
ó ti pe social media kan bẹ́ẹ̀ rí gbogbo ẹni tó rùn lẹ̀ pa bọ̀ ikú rèé kò pa mọ́ bàbá mi ti yíkú padà ọ̀rọ̀ rẹ ò wá níṣẹ́ wàá wá rò àwa yárí ẹ wípé ó rí ẹ bá torí ó ti fi gbéraga sọ ó ní ògo mi lèmi kì yóò fi fún ẹlòmíràn ìwọ fẹ́ gbògo Ọlọ́run kò dẹ̀ possible bàbá ríran pẹ̀lẹ́kùtù náà fi ń sọ̀rọ̀ kì í ṣe ti gbéraga kì í ṣe pé kó tún bẹ blogger lọ́wọ́ ẹ̀ báyìí máa repost ẹ̀ ń wá view ikú lè wá fẹ́ fi wá view kan fi mọ̀ yín àbúrò akọgun gbogbo yín ẹ forí pípé ṣiṣẹ́ Olúwa àwọn bàbá yín kan ti ṣe lánàá o wọ́n gbé wọn iṣẹ́ rere tí bàbá Mósè ṣe sílẹ̀ òun tó ń lọ níwájú yẹn o iṣẹ́ rere tí bàbá Babalọ́lá ti ṣe òun ló ń tàn káàkiri ayé o iṣẹ́ rere tí Babalọ́lá ṣe sílẹ̀ Babalọ́lá kọ́ ló mọ̀ dá CAC sílẹ̀ wòlíì mà ní Babalọ́lá ṣùgbọ́n iṣẹ́ tiẹ̀ ló tayọ bàbá Ọbádàrẹ mọ̀ ṣiṣẹ́ Olúwa o kò mọ̀ sẹ́ni tó gbé gbogbo iṣẹ́ wọn tí wọ́n ń san burúkú sí wọn o Ọlọ́wẹ̀rẹ́ mọ̀ wà ń bẹ̀ o àbí ẹlẹ́dẹ gbogbo àwọn bàbá yẹn mọ̀ ṣiṣẹ́ Olúwa o ẹ̀yin ọ̀dọ́ òwòyí ẹ ṣe díẹ̀díẹ̀ ẹ jẹ́ ká forí pípé ṣe ẹ jẹ́ ká mọ̀ bí wọ́n ṣe ń gbé kalẹ̀ ìgbékalẹ̀ ṣe pàtàkì o lè rí ní tòótọ́ bọ̀ o gbọ́dọ̀ ní ìgbékalẹ̀ bí wọ́n ṣe ń gbé nǹkan ìran kalẹ̀ òun náà pé o gbọ́dọ̀ wá ọgbọ́n Ọlọ́run rí kì í ṣe bó o bá ṣe rí ló ṣe máa gbélẹ̀ ètò o bá gbélẹ̀ ńgbà míì ó lè láǹdì ẹsẹ̀ wọn o ogun ayé ò ní borí wa wọn dẹ́ fi gbéraga sọ̀ràn torí wọ́n kọ́ lọ́lọ́run bó o bá ti sọ ní gbéraga bàbá mi máa yí padà ògo tó o fẹ́ gbà yẹn kò ní jẹ́ kó gbà á ogun ayé ò ní borí wa ẹ jẹ́ ká mọ tá à ń ṣe ẹ já sí ìwé wa sínú ìwé Daniel 21 ládé 11:21 let's go àwòrán ọjọ́ mùsùlùkùn o tó 3 ó yá o ọba burúkú tí ò jẹ ní Syria ní ipò rẹ̀ ní ènìyàn lásán kan yóò dìde ẹni tí wọn kì yóò fi ọlá ọba fún ṣùgbọ́n yóò wá lójijì yóò sì fi àrékérekè gba ìjọba praise the Lord ṣé ti rí báyìí ṣé ti rí wípé ó ti ṣẹlẹ̀ rí wípé ẹni tí ò wá nídìílé ọba ó lè jọba mo wo fídíò kan lánàá àbíjẹta wọ́n pè ní Iyemọja Olúwẹ̀rí tí wọ́n ṣe jáde exactly n tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn bọ̀bọ́ yẹn ò wá láti ìdílé ọba o bọ̀ Olúwẹ̀rí lòun fẹ́ gbọba fún ó lòun sáà fẹ́ jọba ẹni tí ò wá nídìílé ọba àṣẹṣẹ ti rí kó wà nínú Bíbélì ó ti ṣẹlẹ̀ rí ṣe bẹ́ẹ̀ gbọ́ lójijì ló máa wá á fi àrékérekè jọba láìsí nídìílé ọba èèyàn kàn lè àrékérekè torí serviceness tiẹ̀ ó fẹ́ fi jọba praise the Lord ẹja nìṣó Olúwa ṣeun ogun bọ̀ ẹgbọ́ o ogun tí ń bọ̀ ní ìmọ́lẹ̀ ni a ò fi bò wọ́n mọ́lẹ̀ níwájú rẹ̀ ogun tí ń bọ̀ ní ìmọ́lẹ̀ ni a ò fi bò wọ́n mọ́lẹ̀ níwájú rẹ̀ a ò sì fọ́ túútúú àti pẹ̀lú ọmọ aládé májẹ̀mú kan àti lẹ́yìn ìgbà tí a bá ṣe ìpinnu tán yóò fi ẹ̀tàn ṣiṣẹ́ yóò sì fi gòkè lọ yóò sì fi ènìyàn díẹ̀ borí yóò sì wọ gbogbo ibi ìgbèríko ọlọ́ràá yóò sì ṣe ohun tí àwọn bàbá kò ṣe rí tàbí àwọn bàbá ńlá rẹ̀ yóò sì fọ́ ìkógun ifá àti ọ̀pọ̀lọpọ̀ ọrọ̀ ká sí àárín wọn yóò sì gbèrò tẹ́lẹ̀ sí ìlú olódi àti títí àkókò kan yóò sì rú agbára àti ìgboyà rẹ̀ sókè sí ọba gúúsù tí òun ti ogun ńlá a ó sì rú ọba gúúsù sókè sí ìjà pẹ̀lú ogun ńláńlá àti alágbára púpọ̀ ṣùgbọ́n òun kì yóò lè dúró nítorí wọn ò gba èrò tẹ́lẹ̀ sí i àwọn ẹni
tí ó jẹ nínú àdídùn rẹ̀ ni yóò sì parun, ogún rẹ̀ yóò sì tàn kálẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ni yóò sì ṣubú ní pípa. Ọkàn àwọn ọba méjèèjì wọ̀nyí ni yóò wá láti ṣe búburú, wọn ò sì máa sọ̀rọ̀ èké lórí tábìlì kan, ṣùgbọ́n kì yóò jẹ́ rere. Nítorí pé òpin yóò wà ní àkókò tí a pinnu. Nígbà náà ni yóò padà lọ sí ilẹ̀ òun tìkálára rẹ̀ òun ti ọrọ̀ púpọ̀. Ọkàn rẹ̀ yóò sì lòdì sí májẹ̀mú mímọ́ nì, yóò sì padà lọ sí ilẹ̀ òun tìkálára rẹ̀, yóò sì padà wá ní àkókò tí ó pinnu, yóò sì wá sí ìhà gúúsù, ṣùgbọ́n kì yóò rí bíi ti ìṣáájú ní ìkẹyìn. Praise the Lord. Ẹ ti gbọ́, ẹnìkan ọba àrékérekè yóò ṣe kí ni o, yóò wá da ìjọba Síríà rú. Bàbá màmá ìwọ náà ṣe rí ọ̀rọ̀ yẹn, inú mi kàn máa ń dùn. Òun ni Bíbélì ọ̀tún ni lójoojúmọ́. Àrékérekè, ohun tó tọ́ sí, ohun tó jẹ́ wàá ló jẹ, ohun tó Ọlọ́run ò rán ẹ wàá ló rán ẹ. Ẹ jẹ́ ká kíyèsí ohun tọ́lọ́run bá rán wa, òun ni kẹ́ jẹ́ ká ṣe. Ipò tọ́lọ́run bá fi fún ọ, òun ni ó jìjàdù. Torí ẹnìkan ti ń ṣe é, ìwọ náà wá ní Ọlọ́run yẹn ti bá wa náà sọ̀rọ̀ báyìí, ó ti kọ sí ọ. Ìwọ náà wàá fi kọpí, wàá lọ kọpí èèyàn, wàá ní ìwọ náà ti jẹ́ bàbá aládùúà náà, kán máa pè ìwọ náà báyìí o. Ìwọ náà ti di bàbá aládùúà nìyẹn o. Kíyèsí o, ọjọ́ ń bọ̀ lolúwa wí. Let's go. Nítorí pé ọkọ̀ àwọn ará Kíttímù yóò tọ́ wá, nítorí náà ni yóò ṣe dààmú, yóò sì yí padà, yóò sì ní ìbínú sí májẹ̀mú mímọ́ nì. Bẹ́ẹ̀ ni yóò ṣe, àní òun yóò yí padà, yóò sì tún ní ìdájọ́ pẹ̀lú àwọn tí ó kọ májẹ̀mú mímọ́ náà sílẹ̀. Agbára ogun yóò sì dúró ní apá tirẹ̀, wọn ó sì sọ ibi mímọ́, àní ìlú olódi náà di àìmọ́. Wọn ó sì mú ẹbọ ojoojúmọ́ kúrò, wọn ó sì gbé ìríra ìsọdahoro kalẹ̀. Àti irú àwọn tí ṣe búburú sí májẹ̀mú ni yóò sì fi ọ̀rọ̀ ìpọ́nimú ṣọ̀tẹ̀. Ṣùgbọ́n àwọn ènìyàn tí ó mọ Ọlọ́run yóò sì mú ọkàn le, wọn ó sì máa ṣe iṣẹ́ agbára. Praise the Lord. Ẹ má jẹ́ kí ẹnikẹ́ni kó fi àrékérekè kó fi tàn wá jẹ. Ẹ má jẹ́ kí ẹnikẹ́ni kó fi iṣẹ́ ìyanu àkàdàdàbùrà, àwọn àrékérekè iṣẹ́ ìyanu, ẹ má jẹ́ kó fi tàn wá. Èyí tá a ti dì mú, òpó Kristi, ọ̀nà ìyè tá a mọ̀, ẹ jẹ́ ká dúró ṣinṣin lé lórí. Àwọn tí ó mòye nínú àwọn ènìyàn yóò máa kọ́ ọ̀pọ̀lọpọ̀, ṣùgbọ́n wọn ò máa ti ipa ojú idà ṣubú, àti nípa ìnà, àti nípa ìgbèkùn, àti nípa ìkógun ní ijọ́ mélòó kan. Ṣé o ti gbọ́ o? Ṣé ẹ gbọ́? Àwọn tí ó mòye nínú àwọn ènìyàn náà, àwọn ènìyàn yóò máa kọ́ ọ̀pọ̀lọpọ̀, ṣùgbọ́n wọn ò máa ti ipa ojú idà ṣubú. Lórúkọ Jésù Kristi, èmi àti yín a ò ní ti ipa idà ṣubú gẹ́gẹ́ bí ikọ̀ àti ìríjú Ọlọ́run. Ǹjẹ́ nísinsìnyí, nígbà tí wọn ò ṣubú, a ó fi ìrànlọ́wọ́ díẹ̀ ràn wọ́n lọ́wọ́, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ni yóò fi ẹ̀tàn fi ara rẹ̀ mọ́ wọn. Àwọn ẹlòmíràn nínú àwọn tí ó mòye yóò ṣubú láti dán wọn wò, àti láti wẹ̀ wọ́n mọ́, àti láti sọ wọ́n di funfun, àní títí fi di àkókò òpin, nítorí pé yóò wà ní àkókò tí a pinnu. Praise the Lord. Ṣé ẹ ti mọ ìdí tí akọni fi ṣubú bẹ́ẹ̀ yẹn o? Àwọn kíni o? Àwọn tó ń ṣe mímọ́. Bó bá rí ìránṣẹ́ Ọlọ́run kan, bóyá àkókò rẹ̀ dé, Ọlọ́run lọ wẹ̀ mọ́, amú kúrò, náà ṣe máa ní amú olódodo kúrò ṣáájú kíni o? Ṣáájú ọjọ́ ibi. Ọba náà yóò máa ṣe gẹ́gẹ́ bí ìfẹ́ inú rẹ̀, òun ò sì gbé ara rẹ̀ ga, yóò sì gbé ara rẹ̀ ga ju gbogbo ọlọ́run lọ, yóò sì máa sọ̀rọ̀ ohun ìyanu sí ọlọ́run àwọn ọlọ́run, yóò sì máa ṣe rere títí a ó fi parí ìbínú, nítorí a ó mú èyí tí a pinnu rẹ̀ ṣẹ. Bẹ́ẹ̀ ni òun kì yóò sì ka ọlọ́run àwọn bàbá rẹ̀ sí,
tàbí ìfẹ́ àwọn obìnrin, òun kì yóò ka Ọlọ́run kan sí, nítorí yóò gbé ara rẹ̀ ga ju ẹni gbogbo lọ. Bàbá màmá, ìgbéraga onímọ̀ sákíní o, onímọ̀ ṣáájú ìparun. Ẹ jẹ́ ká fi ìrẹ̀lẹ̀, ìgbọ́ràn, ìtẹríba ká fi rìnrìn àjò iṣẹ́ tí Ọlọ́run gbélé wa lọ́wọ́. Ẹ má jẹ́ ká ṣe ògo kárí mi. Bọ́lọ́run bá ní o jókòó, sit down. Dìde, dìde, máa lọ, máa lọ, má jẹ, má jẹ, má gbọ́n ju Ọlọ́run lọ. Tó o bá ti fẹ́ gbọ́n ju Ọlọ́run lọ, ènìyàn máa ń kàbùkù. Ẹ̀tẹ́ àti ẹ̀sín òun ló máa ń gbẹ̀yìn orí ìránṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀. Ẹni ìránṣẹ́ Ọlọ́run tó bá ti ní wisdom lòun fẹ́ lò, òun ò ní gbọ́ràn sí àṣẹ tán pa fóun, ó máa ń ṣẹ̀sín gbẹ̀yìn ni o, torí ọmọ ìjọ ló máa mú kọsẹ̀. Ibi tí ò fẹ́ tẹ́rí sí, àwọn tí ò yẹ kó bá rìn, ó máa bá wọn rìn. Ọlọ́run máa padà lẹ́yìn ẹ̀. Kí ló máa gbẹ̀yìn ẹ̀? Ẹ̀sín àti àbùkù. Ṣùgbọ́n ní ipò rẹ̀ yóò máa bu ọlá fún Ọlọ́run àwọn ìlú olódi, àní Ọlọ́run kan tí àwọn bàbá rẹ̀ kò mọ̀ rí ni yóò máa fi wúrà àti fàdákà àti òkúta iyebíye àti ohun dáradára bu ọlá fún. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni yóò ṣe nínú ìlú olódi wọn nì tí ó lágbára jùlọ nípa ìrànlọ́wọ́ Ọlọ́run àjèjì. Ẹni tí ó jẹ́wọ́ rẹ̀ ni yóò fi ògo fún, tí yóò sì mú ṣe alákòóso ọ̀pọ̀lọpọ̀. Yóò pín ilẹ̀ rẹ̀ fún un ní èrè. Ní àkókò òpin, ọba gúúsù yóò kàn án, ọba àríwá yóò sì fi kẹ̀kẹ́ àti ẹlẹ́ṣin àti ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ kọlù bí afẹ́fẹ́ yíká ìjì. Òun ò sì wọ́ ilẹ̀ wọn nì, yóò sì bò wọ́n mọ́lẹ̀, yóò sì ré kọjá, yóò sì wọ ilẹ̀ ológo ní pẹ̀lú. Ọ̀pọ̀lọpọ̀ ni a ó bì ṣubú, ṣùgbọ́n àwọn wọ̀nyí ni yóò bọ́ lọ́wọ́ rẹ̀, àní Édómù àti Móábù àti olórí àwọn Ámónì. Òun ó sì na ọwọ́ rẹ̀ jáde sí ilẹ̀ wọn nì pẹ̀lú. Ilẹ̀ Íjíbítì kì yóò sì sálà, ṣùgbọ́n òun ò lágbára lórí ìṣúra wúrà àti ti fàdákà àti lórí gbogbo ohun dáradára ní ilẹ̀ Íjíbítì. Àti àwọn ará Líbíà, àwọn ará Étópíà yóò sì wà lẹ́yìn rẹ̀. Ṣùgbọ́n níhìn láti ìlà oòrùn àti láti ìwọ̀ oòrùn wá yóò dààmú rẹ̀. Nítorí náà ni yóò ṣe fi ìbínú ńlá jáde lọ láti máa parun àti láti mú ọ̀pọ̀lọpọ̀ kúrò pátápátá. Òun ò sì pàgọ́ ààfin rẹ̀ láàrin omi. Ó kọjú sí òkè mímọ́ ológo nì, ṣùgbọ́n òun ò sì dé òpin rẹ̀, kì yóò sì sí ẹni tí yóò ràn lọ́wọ́. Praise the Lord. Hallelujah. Good afternoon, màmá dàda Tósìn. Mi ò ní wá yín tí o, màmá Prophetess Adéọlá. God bless you. Ẹ jẹ́ á tẹ̀síwájú. A ti wà ní orí kejìlá. Àkókò ìkẹyìn. Nígbà tí àkókò ìkẹyìn, ẹ jẹ́ ká gbọ́ ohun tí yóò ṣẹlẹ̀. Ní àkókò náà ni Michael balógun ńlá nì tí yóò gbèjà àwọn ènìyàn rẹ̀ yóò dìde. Àkókò wàhálà yóò sì wà, irú èyí tí kò sí rí. Bàbá màmá, ṣé o ti gbọ́? Nígbà tí ìgbẹ̀yìn bá dé, ohun tí a kò gbọ́ rí yóò máa ṣẹlẹ̀, ohun tí a kò rí rí yóò ṣẹlẹ̀. Òun ni àkókò kíni o? Àkókò ìgbẹ̀yìn. Àkókò ìgbẹ̀yìn. Gbọ́ o, irú èyí tí kò tíì sí rí. Tí kò tíì sí rí láti ìgbà tí orílẹ̀-èdè ti wà títí fi di ìgbà àkókò yìí. Àti ní ìgbà àkókò náà ni a ó gba àwọn ènìyàn rẹ̀ là. Àní gbogbo àwọn tí ó ti lọ kúrò, àwọn tí a ti kọ̀ àní gbogbo àwọn tí a ti kọ orúkọ wọn sínú ìwé, àti ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí ó sùn nínú erùpẹ̀ ilẹ̀ yóò jí, àwọn mìíràn sí ìyè. Ṣé o gbọ́? Àwọn mìíràn sí ìyè àìnípẹ̀kun, àti àwọn mìíràn sí ìtìjú àti ẹ̀gàn àìnípẹ̀kun. Bàbá màmá, níbo lèmi àti ẹ fẹ́ jí sí?
lórúkọ Jésù Kristi a ò ní jí sí ẹ̀gàn àti ìtìjú o, a máa jí sí ìyè àìnípẹ̀kun, bọ̀tì kò ṣeé fẹnu sọ o, kò ṣeé fẹnu sọ, a máa ṣiṣẹ́ fún ni o, a máa gbìyànjú ni o, a máa làkàkà ni o, kì í ṣe búrẹ́dì àti bọ́tà o, o máa jí sí ìyè, kì í ṣe búrẹ́dì àti bọ́tà o máa ṣiṣẹ́ fún ká tó lè débẹ̀. ṣé bẹ́ẹ̀ ti gbọ́ àkókò ìkẹyìn rèé o. Àwọn ọlọ́gbọ́n yóò máa tàn bí ìmọ́lẹ̀ òfurufú, àwọn tí ó sì yí ọ̀pọ̀lọpọ̀ padà sí òdodo yóò máa tàn bí ìràwọ̀ láé àti láéláé. Bàbá màmá, ṣé o ti gbọ́? Gbogbo ẹnikẹ́ni tó ń yí ènìyàn lọ́kàn padà, gbogbo ẹnikẹ́ni tó ń wàásù ìrere tí òun náà tó ṣe ń ṣe é, bàbá màmá, a ó máa ṣe kí ni o? A ó máa tàn bí ìràwọ̀ láé. Èrè àwa ìránṣẹ́ Ọlọ́run nìyẹn. Gbogbo ẹnikẹ́ni tó yí ènìyàn lọ́kàn padà, a máa ṣe kí ni? A máa tàn bí ìràwọ̀. Jẹ́ kémi àti ẹ náà làkàkà láti jẹ́ alátúnṣe, má jẹ́ abàjẹ́, yéé bàjẹ́ mọ́, yéé bà kérúbù àti séráfù jẹ́, yéé bà sẹ̀lẹ̀ jẹ́, yéé bà CAC jẹ́, yéé bà kírísítẹ́ndọ̀mù jẹ́. Alátúnṣe ni kò jẹ́, alátúnṣe ni kò jẹ́. Ṣùgbọ́n ìwọ Dáníẹ́lì, ṣe ọ̀rọ̀ náà mọ́hùn kí o sì fi èdìdì di ìwé náà títí fi di ìgbà ìkẹyìn. Ṣé ẹ rántí wípé Dáníẹ́lì òun ni wọ́n fi gbogbo nǹkan tó máa ṣẹlẹ̀ hàn níbí? Praise the Lord. Wọ́n sọ fún Dáníẹ́lì gbogbo ìran yìí ó tó gẹ́ ṣe mọ́hùn èyí tó gbọ́ yẹn. Ìwọ Dáníẹ́lì, sí ọ̀rọ̀ náà mọ́hùn kí o sì fi èdìdì di ìwé náà títí fi di ìgbà ìkẹyìn. Ọ̀pọ̀lọpọ̀ yóò máa wádìí rẹ, ìmọ̀ yìí yóò sì di púpọ̀. Nígbà náà ni èmi Dáníẹ́lì wò ó, sì kíyèsí àwọn méjì mìíràn dúró, ọ̀kan lápá ìhín etí odò àti èkejì lápá ọ̀hún etí odò. Ẹnìkan sì wí fún ọkùnrin náà tí ó wọ aṣọ àlà. Ṣé o ti gbọ́? Máa wọ̀ o. Ó wọ kí ni o? Aṣọ àlà tí ó dúró lórí omi odò, pé òpin ohun ìyanu wọ̀nyí yóò ti pẹ́ tó. Dáníẹ́lì wá ń béèrè, báwo ni òpin gbogbo nǹkan yìí? Ìgbà wo ni gbogbo àwọn ìran yìí? Ìgbà wo ni gbogbo àwọn tá a rí yìí? Ìgbà wo ló máa ṣẹ? Ìgbà wo ló máa ṣẹ? Èmi sì gbọ́ ọkùnrin náà ẹnìkan sì wí fún ọkùnrin náà tí ó wọṣọ àlà tí ó dúró lórí omi odò pé òpin ìyanu wọ̀nyí yóò ti pẹ́ tó. Èmi sì gbọ́ ọkùnrin náà tí a wọ̀ ní aṣọ àlà tí ó dúró lójú omi odò náà. Ó gbé ọwọ́ ọ̀tún àti ọwọ́ òsì rẹ̀ sí ọ̀run, ó sì fi ẹni tí ó wà títí láé nìbúra pé yóò jẹ́ àkókò kan, àwọn àkókò àti ààbọ̀ àkókò, nígbà tí yóò ti ṣe àṣepé ìfúnká àwọn ènìyàn mímọ́. Gbogbo nǹkan wọ̀nyí ni a ó sì parí. Èmi sì gbọ́, ṣùgbọ́n kò yé mi. Praise the Lord. Èmi sì gbọ́, ṣùgbọ́n kò yé mi. Nígbà náà ni mo wí pé, Olúwa mi, kí ni yóò ṣe ìkẹyìn nǹkan wọ̀nyí? Ó sì wí pé, máa bá ọ̀nà rẹ lọ Dáníẹ́lì, nítorí a ti ṣí ọ̀rọ̀ náà mọ́ sọ́hùn, a sì fi èdìdì dì í títí fi di ìgbà ìkẹyìn. Ṣé ẹ ti rí? Bẹ́ẹ̀ yẹn ìran míì wà, wàhálà wọn á fi hàn ọ́, kì í ṣe ń sìn, ó lè jẹ́ ti gbọ́rọ̀ ọjọ́, pápápá wọ́n dẹ̀ máa fi hàn wá. A gbọ́dọ̀ wádìí, òun la ṣe gbọ́dọ̀ ní sùúrù nínú ìran. Ohun gbogbo àfihàn à á sọ níwọ̀nba. Praise the Lord. Ọ̀pọ̀lọpọ̀ ni a ò wẹ̀ mọ́, wọn ò sì di funfun, a ò sì dán wọn wò. Ṣùgbọ́n àwọn ẹni búburú yóò máa ṣe búburú. Ṣé bó ti gbọ́? Èèyàn búburú á máa múra sí búburú.
àwọn ènìyàn mímọ́ wọ́n máa dán wọn wò. Bàbá màmá, gbogbo tí èmi àti ẹ̀ ń ṣe yẹn wọ́n máa dán wa wò. Àdánwò ó ń bọ̀ o, àní rí àdán tán, a máa páàsì o. Gbọ́ o, ènìyàn búburú yóò máa ṣe búburú, gbogbo àwọn ènìyàn búburú kì yóò kíyèsí, ṣùgbọ́n àwọn ọlọ́gbọ́n, oh God, ṣùgbọ́n àwọn ọlọ́gbọ́n ni yóò máa kíyèsí. Bàbá màmá, jẹ́ ká jí ọlọ́gbọ́n, ọmọ tí ń kíyèsí, jẹ́ ká jí ọlọ́gbọ́n tí ń ṣọ́nà ní àkókò rẹ̀. Jẹ́ ká máa ṣọ́nà, ọlọ́gbọ́n ènìyàn ló máa kíyèsí pé bíbọ̀ rẹ̀ ò ní pẹ́ mọ́ o, bíbọ̀ rẹ̀ ò ní pẹ́ mọ́ o. Ṣùgbọ́n ènìyàn búburú kò ní kíyèsí o. Ènìyàn búburú ò ní kíyèsí ń tiẹ̀. Ọlọ́gbọ́n ló máa fiyèsí wípé bí olè lóru ọjọ́ ń bọ̀, bíbọ̀ Olúwa ò ní pẹ́ dé mọ́. Jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ṣe rere, jẹ́ kí n bẹ̀rẹ̀ sí gbègbè ayé rere. Ọlọ́gbọ́n ènìyàn ni yóò máa kíyèsí. Àti láti ìgbà àkókò tí a ò mú ẹbọ ojoojúmọ́ kúrò, àti láti gbé ìríra ìsọdahoro kalẹ̀, yóò jẹ́ 1,250 ọjọ́. Ìbùkún ni fún ẹni tí ó dúró dè é, tí ó sì dé 1,345 ọjọ́ nì. Ṣùgbọ́n ìwọ máa bá ọ̀nà rẹ lọ títí òpin yóò fi dé, ìwọ ò sì sinmi, ìwọ ò sì dìde dúró ní ipò rẹ ní ìkẹyìn ọjọ́. Dáníẹ́lì nìyẹn o. Bá a ṣe parí ìwé Dáníẹ́lì nìyẹn. Ṣé bẹ́ẹ̀ ti rí ìránṣẹ́ Ọlọ́run, wọ́n fi gbogbo rẹ̀ hàn. Dáníẹ́lì, máa bá ti tiẹ̀ lọ. Nígbà tí ikú bá pa ojú rẹ dé, nígbà tí òpin tiẹ̀ bá dé, wàá dìde dúró. Bàbá màmá, má jẹ́ kí òótọ́ ọ̀rọ̀ má jẹ́ kó wọ́n lẹ́nu wa. Ẹ jẹ́ káwa náà máa ṣọ́nà gbogbo òdodo tọ́lọ́run fi rán wa, iṣẹ́ ìránṣẹ́ tí wọ́n gbélé wa lọ́wọ́. Má torí àtijẹ bàjẹ́, má torí àtijẹ, o má jẹ dòdò kó dòdò má tán lẹ́nu ẹ. Má jẹ dòdò, má jẹ dòdò, má torí owó bà sí Ọlọ́run jẹ́, má torí ìfẹ́kùfẹ́ bà sí Ọlọ́run jẹ́. Iṣẹ́ Olúwa kò gbọdọ̀ bàjẹ́ láti ọwọ́ wa. Ṣe bó rí wòlíì Dáníẹ́lì, ó ṣe iṣẹ́ rẹ̀, ó pé, ó yege, àkọsílẹ̀ àbàwọ́n kò sí ń bẹ̀. Jẹ́ kí àwa náà mú àbàwọ́n àti àbùkù, jẹ́ ká mú kúrò lára wa. Ẹ jẹ́ ká máa lọ sínú ìwé Hósíà. Hósíà la wà báyìí o. Mélòó ni Hósíà? Okay. 1-14. Let's go. Ọ̀rọ̀ Olúwa tí ó tọ̀ Hósíà ọmọ Bérì wá ní ọjọ́ Uṣiah, Jótámù, Ahasi àti Hesekiah àwọn ọba Júdà, àti ní ọjọ́ Jeroboamu ọmọ Joaṣi ọba Israẹli, ìyàwó Hósíà àti àwọn ọmọ rẹ̀. Ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ Olúwa sí Hósíà. Olúwa sì wí fún Hósíà pé, lọ fẹ́ àgbèrè obìnrin kan. Ṣé ẹ ti rí bíbá yìí? Ṣé ẹ ti rí instruction tí Ọlọ́run sọ fún Hósíà? Ṣé tó bá jẹ́ ayé yìí báyìí, òru k'Olúwa sọ báyìí, kó sọ fún mi pé kí n lọ fẹ́ alágbèrè ọkùnrin kan, kí ni ayé máa sọ ń sìn? Àwọn alágbèrè ni ó ń ṣàgbèrè. Olúwa ní lọ fẹ́ ẹnìkan, àwọn ọmọ ó ṣe lè fẹ́ tó gbọ́. Ó dẹ̀ ní ohun tí Ọlọ́run fẹ́ mú jáde ń bẹ̀ ní Hósíà o. Ṣùgbọ́n wọ́n bẹ̀rẹ̀ sí pariwo. So ti rí pé nǹkan wèrè ayé Ọlọ́run fi dààmú àwọn ọlọ́gbọ́n ni. Ó ní mo fi nǹkan wèrè ayé yìí mo fi dààmú àwọn ọlọ́gbọ́n. Gbọ́ o. Ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ Olúwa sí Hósíà. Olúwa sì wí fún Hósíà pé, lọ fẹ́ àgbèrè obìnrin kan fún ara rẹ àti àwọn ọmọ àgbèrè, nítorí ilẹ̀ yìí ti ṣe àgbèrè gidigidi kúrò lẹ́yìn Olúwa. Ṣé o ti gbọ́ ìdí bẹ́ẹ̀ yẹn? Ṣé o ti mọ ìdí tán fi ní kó lọ fẹ́ àgbèrè? Ilẹ̀ yẹn, ìlú yẹn, Ọlọ́run fẹ́ fi ọ̀rọ̀ yẹn, ó fẹ́ fi pòwe. Ṣùgbọ́n yìí àwọn mùsùlùmí kan mú bẹ́ẹ̀, Olúwa wo ló sọ ọ́?
olúwa wo ló sọ bẹ́ẹ̀ wípé kó lọ ṣàgbèrè kó lọ fẹ́ obìnrin alágbèrè? kì í ṣe olúwa, kì í ṣe ọlọ́run ni o. àìfarabalẹ̀ yín tẹ́yìn bá ti dé bíbélì kàn jọ́ǹpù sí bíbélì ni o ò ní mọ ibi tí ọ̀rọ̀ ti ń bọ̀, ẹ ò ní farabalẹ̀ kàyókù, ẹ máa kàn jọ́ǹpù lẹ́bẹ̀rẹ̀. no, kì í ṣe bọ́n ṣe ń ka bíbélì nìyẹn. òwe lọ́lọ́run fẹ́ fi ọ̀rọ̀ àgbèrè yẹn ló fẹ́ ṣe kí ni o, ló fẹ́ fi pa. a gbọ́dọ̀ ní sùúrù gbọ́ o, torí ilẹ̀ yìí ṣe kí ni o, wọ́n ti ṣàgbèrè tọ̀ ọlọ́run mìíràn lẹ́yìn. ọlọ́run wá ní kóun náà lọ fẹ́ àgbèrè obìnrin kan, ó sì lọ ó sì fẹ́ gómérì ọmọbìnrin díláìmù, ẹni tí ó lóyún tí ó sì bí ọmọkùnrin kan fún un. olúwa sì wí fún un pé orúkọ rẹ̀ ní jésérélì. kí ló gbẹ̀yìn jésérélì? gbogbo ẹ̀yin tí ẹ ti ka bíbélì sọmọ wípé ajá ló láìjẹ jésérélì lórúkọ jésù kristi. a ò ní dààmú. ó ní kó ṣe kí ni o, kó sọ orúkọ rẹ̀ ní jésérélì, nítorí níwọ̀n ìgbà díẹ̀ èmi ò sì bẹ ẹ̀jẹ̀ jésérélì wò ní ara jéhù, èmi ò sì mú kí ìjọba ilé ísírẹ́lì kásẹ̀. yóò sì ṣe ní ọjọ́ náà ni èmi ò ṣẹ́ ọrùn ísírẹ́lì ní àfonífojì jésérélì. ó sì tún lóyún, ó sì bí ọmọbìnrin kan. ọlọ́run sì wí fún un pé orúkọ rẹ̀ ní lóruhámà, nítorí èmi kì yóò tún máa ṣàánú fún ilé ísírẹ́lì mọ́, nítorí tí èmi ò mú wọn kúrò. praise the lord. ẹ̀ṣẹ̀ ni o, torí wípé ilé ísírẹ́lì ṣe kí ni, wọ́n ti dẹ́ṣẹ̀. ọlọ́run mọ̀ọ́mọ̀ ń fi gbogbo àwọn ọmọ yẹn ó fẹ́ fi ṣe pàṣánà wọn ni torí ẹ̀ṣẹ̀ wọn. ṣùgbọ́n èmi ò ṣàánú fún ilé júdà, èmi ò sì fi olúwa ọlọ́run wọn gbà wọ́n là. èmi kì yóò sì fi ọ̀run tàbí idà tàbí ogun ẹṣin tàbí ẹlẹ́ṣin gbà wọ́n là. praise the lord. ṣé bẹ́ẹ̀ ti rí, ọlọ́run lòun fẹ́ mú júdà kúrò, ó fẹ́ mú ísírẹ́lì kúrò, ó fẹ́ gba ìdílé júdà là. ta ni ìdílé júdà? láti orí kíni o, orí dáfídì ni àwọn ẹni ìdílé júdà, torí májẹ̀mú tó ti wà lórí yẹn. praise the lord. ẹ jẹ́ á tẹ̀síwájú. nígbà náà ni ó gba ọmú ní ẹnu lóruhámà, ó sì lóyún, ó sì bí ọmọkùnrin kan. nígbà náà ni ọlọ́run wí pé orúkọ rẹ̀ ní Náómì, nítorí èyí kì í ṣe ènìyàn mi, èmi kì yóò ṣe ọlọ́run yín. ṣé o gbọ́? ṣé o ti mọ ìdí orúkọ? ṣé ẹ ti gbọ́? o lè bímọ, èèyàn lè kàn a ò ní bímọ fún ìparun. ṣé o ti rí ọlọ́run ni ohun tó fi ń jẹ́ kábíyèsí nìyẹn. kì í ṣe gbogbo ọmọ ló tọ̀dọ̀ ọlọ́run wá, kì í ṣe gbogbo ọmọ lọ́lọ́run bójútó. eléyìí kì yóò ṣe kiri o, kì í ṣe èèyàn mi, kì í ṣọmọ mi, mo kọ́ ó kàn bí ni fún ìparun. lórúkọ jésù kristi a ò ní parun, a ò ní bímọ fún ìparun, a ò ní wà nínú ilẹ̀ aṣálẹ̀. ẹ jẹ́ á tẹ̀síwájú. a ó ra ísírẹ́lì padà. ṣé bẹ́ẹ̀ gbọ́? nígbà tí ọlọ́run bínú, bọ́lọ́run bá ti ń bínú, ta ló sọ wípé ọlọ́run kì í bínú? ọlọ́run bínú o, ó bínú, ó máa bínú sí àwọn kíni o, ẹni tí ò bá ṣèfẹ́ rẹ̀, ẹni tí ò gbọ́ràn. ó bínú sí àwọn ọmọ ísírẹ́lì, bó ṣe wá bínú tó yẹn, ó pọ̀ ní àánú. ọlọ́run kì í pẹ́ yọ́nú. ọlọ́run kì í ṣe ìwọ tó wá yóòdì 20 ọdún tí wàá lò kí mọ́. ọlọ́run kì í pẹ́ dáríjì yàn. wá gbọ́, ṣe bó gbọ́n bí wípé òun máa ta ísírẹ́lì nù, tún gbọ́n bí a ó ra ísírẹ́lì padà. já lọ orí 10 nìyẹn o. ṣùgbọ́n iye àwọn ọmọ ísírẹ́lì yóò rí bí iyanrìn òkun tí a kò lè wọ̀n, tí a kò sì lè kà. yóò sì ṣe ní ibi tí a ò gbé ti wí fún wọn pé ẹ̀yin kì í ṣe ènìyàn mi. ẹgbọ́n o, ibẹ̀ náà ni a ò gbé wí fún wọn pé ẹ̀yin ni ọmọ ọlọ́run alààyè. kábíyèsí ọlọ́run. ṣé ẹ ti gbọ́?
níbi tí wọ́n ti ta ẹnu tó ti ní wípé ò kì í sọmọ, ibẹ̀ náà ti máa gbé ẹga wípé ọmọ ni ẹ́. Torí nígbà tí ẹ̀ṣẹ̀ bá dé, kò sí ọ̀rọ̀ tí ò ní mọ jáde. Bí ìgbà tí òbí ń bínú sí ọmọ ni, bí ọmọ bá ti ṣẹ̀, àwọn bàbá máa bínú, orí ẹ̀ ò pé ó ṣe lè ṣe bẹ́ẹ̀, ó ṣe lè ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n nígbà tí ọmọ bá ti tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀, kí ló ṣẹlẹ̀? Àdúrà bẹ̀rẹ̀, wàá ṣe rere, màá jẹun ẹ̀, wàá rọ́nà gbégbà, á dára fún ẹ̀, èpè yẹn ṣe kí ni? Ó ti lọ. Gẹ́lẹ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Ọlọ́run yìí. Ẹ̀yin kan tí ẹ máa sọ wípé Bíbélì ó contradict ara ẹ̀, ó bá sọ ń bí, ọ̀tọ̀ ló máa sọ ń bí, ọ̀tọ̀ ló máa wí ń bí, á tún ń bí, á dé ń bí. Bẹ́ẹ̀ ni, torí Ọlọ́run kì í sọ̀rọ̀, Ọlọ́run kì í bínú tán. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé Bíbélì yìí àtúkọ, wọ́n ń tukọ ni. Wọ́n ń tukọ. Ọlọ́run kì í bínú tán. Tó bá bínú díẹ̀, á yọnu. Tó ọmọ bá ti ṣẹ̀, á bá wí. Tó bá ti ronú pìwàdà, á tún yọnu. Tó ṣe rí nìyẹn. Nígbà náà ni a ó kó àwọn ọmọ Júdà àti àwọn ọmọ Ísírẹ́lì jọ pọ̀, wọn ó sì yan olórí kan fún ara wọn, wọn ó sì jáde kúrò ní ilẹ̀ náà, nítorí ńlá ni ọjọ́ Jesreeli yóò jẹ́. Ẹ wí fún àwọn arákùnrin yín Àmì àti fún àwọn arábìnrin yín Ruama. Praise the Lord. Ṣé bẹ́ẹ̀ ti gbọ́? A máa kó Ísírẹ́lì àti kíni o, Júdà. Ẹ mọ̀ wípé ọmọ bàbá kan náà ni wá. A máa kó wọn pọ̀. Praise the Lord. Ó ní wípé àtìran Júdà àti Ísírẹ́lì nǹkan kan náà ni wọ́n. Gómérì aláìṣòótọ́, Ísírẹ́lì aláìṣòótọ́. Ẹ bá ìyá yín wíjọ́, ẹ wíjọ́ nítorí òun kì í ṣe aya mi, bẹ́ẹ̀ ni èmi kì í ṣe ọkọ rẹ̀. Nítorí náà jẹ́ kí òun kí ó mú gbogbo àgbèrè rẹ̀ kúrò níwájú rẹ̀ àti gbogbo panṣágà rẹ̀ kúrò láàrin ọyàn rẹ̀, kí èmi má bàa tú sí ihò. Èmi á sì gbé e kalẹ̀ bí ọjọ́ tí a bí èmi ò sì ṣe bí jù. Èmi ò sì ṣe ibi jù, èmi ò sì gbé e kalẹ̀ bí ilẹ̀ gbígbẹ. Èmi ò sì fi òǹgbẹ pákú. Èmi kì yóò sì ṣàánú fún àwọn ọmọ rẹ̀, nítorí wọ́n jí ọmọ àgbèrè, nítorí ìyá wọn ti hùwà àgbèrè. Ẹni tí ó lóyún wọn ti ṣe ohun ìtìjú, nítorí tí ó wí pé èmi ò tún tọ àwọn àyànfẹ́ mi lẹ́yìn, tí ó fún mi ní oúnjẹ mi àti omi mi, irun àgùntàn mi àti ọ̀gbọ̀ mi, òróró mi àti ohun mímu mi. Nítorí náà kíyèsí, èmi ò fi ègún ṣagbára yí ọ̀nà rẹ̀ ká. Èmi ò sì mọ odi tí òun kì yóò fi rí ọ̀nà rẹ̀ mọ́. Òun ò sì lépa àwọn àyànfẹ́ rẹ̀, ṣùgbọ́n kì yóò lè bá wọn. Òun ò sì wá wọn, wọn kì yóò rí wọn. Nígbà náà ni yóò sì wí pé èmi ò padà tọ ọkọ mi ìṣáájú lọ, nítorí ó sàn fún mi nígbà náà ju ti ìsinsìnyí lọ. Praise the Lord. Ṣé ti rí bí òwe ni Ọlọ́run fi ń pa ọmọ tí ó sì àbí tó ní kí aya rẹ̀ bí yẹn, tí ó lọ fi alágbèrè yẹn. Ọlọ́run fẹ́ fi ṣe pàṣánà gbogbo ìlú yẹn ni. Ó fẹ́ fi ọ̀rọ̀ àwọn ọmọ yẹn, ó fẹ́ fi wọ́n ṣe pàṣánà wọn torí iṣẹ́ àgbèrè tí wọ́n ṣe. Kí ni àgbèrè tí Ọlọ́run sọ ń bẹ̀ yẹn? Wọ́n ti ṣe àgbèrè tọ̀ òrìṣà lọ. Wọ́n sin Ọlọ́run mọ́. Wọ́n ti fi Ọlọ́run sílẹ̀. Wọ́n ti yí ojú wọn kúrò. Àgbèrè wọ́n ti ṣe òrìṣà. Kí ni o? Wọ́n ti tọ ère lọ. Praise the Lord. Ẹ já tẹ̀síwájú. Nítorí òun kò tí ì mọ̀ pé
èmi ni ẹni tí ó fún òun ní ọkà àti ọtí wáìnì titun àti òróró, tí mo sì mú fàdákà àti wúrà rẹ̀ pọ̀ sí i tí wọ́n fi ṣe Baálì. Nítorí náà ni èmi ò ṣe padà, èmi ò sì mú ọkà mi kúrò ní àkókò rẹ̀ àti ọtí wáìnì mi ní ìgbà rẹ̀. Èmi ò sì gba irun àgùntàn àti ọgbọ̀n mi padà tí mo ti fi fún un láti bo ìhòhò rẹ̀. Nísinsìnyí ni èmi ò sì ṣí ìtìjú rẹ sílẹ̀ ní ojú àwọn àyànfẹ́ rẹ, ẹnikẹ́ni kì yóò sì gbà ọ́ lọ́wọ́ mi. Praise the Lord. Ọlọ́run ò ní tú wa sí òwò ayé. Èmi ò sì mú kí gbogbo ayọ̀ rẹ̀ dí òpin. Ayọ̀ wa ò ní dí òpin lórúkọ Jésù Kristi. Nítorí àgbèrè, nítorí ìwà ipá, gbogbo ẹni tó bá ní ọlọ́run kéékèèké, olóhùn sin ọlọ́run, o tún wà nínú awo, o ò sin ọlọ́run. Wòlíì tó wà lórí ìsà, wòlíì ògbóni, a rí àwọn sẹ̀lẹ̀ kan náà tán lọ mú ní sẹ́fẹ̀ ni, ó wà nínú àṣẹṣẹ̀lẹ̀ láàárọ̀, á wà nínú ògbóni lọ́sàn-án. Ọlọ́run ò dá ẹ mọ̀, òru yín ni wọ́n ń sọ ń bí. Bẹ́ẹ̀ náà ló ṣe wà nínú kérúbù àti séráfù o. Mo dẹ̀ ti sọ fọ́mọ kérúbù àti séráfù, ẹnikẹ́ni tí ẹ bá rí tán bá wà nínú awo, ẹ ti ṣọ́ọ̀ṣì ẹ̀ pa, ẹ wó ṣọ́ọ̀ṣì yẹn palẹ̀, ẹ tú àwọn ènìyàn bẹ̀ ká sórí ṣọ́ọ̀ṣì míì. Wọn ò tún gbọ́dọ̀ ṣèṣì ń bẹ̀ yẹn mọ́, torí kì í ṣe ṣọ́ọ̀ṣì Ọlọ́run. As from beginning náà fi gbé kalẹ̀, awo wọn náà fi débi tán dé yẹn. Ẹ jẹ́ kí àwọn ènìyàn gba ìtúsílẹ̀. Kì í ṣe wípé kẹrí ẹnìkan kó sáwó, ó kú, kẹtún ní kán máa bá ìsìn lọ ń bẹ̀. Ohun tí ò dáa ni o. Ẹ já tẹ̀síwájú. Èmi sì mú kí gbogbo ayọ̀ rẹ̀ dí òpin, ọjọ́ àsè rẹ̀, oṣù tuntun rẹ̀ àti ọjọ́ ìsinmi rẹ̀, gbogbo ọjọ́ ọ̀wọ̀ rẹ̀. Èmi ò sì gba àjàrà rẹ̀ àti igi ọ̀pọ̀tọ́ rẹ̀ run. Ní ti àwọn tí ó ti wí pé àwọn wọ̀nyí ni èrè mi tí àwọn àyànfẹ́ mi ti fi fún mi, èmi ò sọ wọ́n di igbó, àwọn ẹranko ìgbẹ́ yóò sì jẹ wọ́n. Èmi ò sì bẹ ọjọ́ Bálímù wò ní ara rẹ̀, nítorí èyí tí ó fi tùràrí jóná fún wọn, tí òun ti fi òrùka etí àti ohun ọ̀ṣọ́ rẹ̀ ṣe ara rẹ̀ lọ́ṣọ̀ọ́, tí òun sì ti sọ àwọn àyànfẹ́ tí ó ti tọ̀ àwọn àyànfẹ́ rẹ̀ lọ, tí ó sì gbàgbé mi, ni Olúwa wí. Praise the Lord. Nígbà tí wọ́n pásítọ̀, wòlíì tẹ́ ẹ ti ṣe àgbèrè tán ọlọ́run mìíràn lẹ́yìn, òun ni Ọlọ́run ṣe sọ wípé kí ni o? Òun ò bẹ̀ ọ́ wò. Ọlọ́run yóò ṣe kí ni o? Yóò bẹ̀ ẹ́ wò. Ẹ má jẹ́ kí èmi àti yín, ẹ má jẹ́ ká fi Ọlọ́run wa sílẹ̀. Ẹ má jẹ́ ká ní ọlọ́run mìíràn lẹ́yìn Ọlọ́run wa. Mọ ohun tó gbà, mọrú iṣẹ́ ìránṣẹ́ tó ń ṣe. Ọlọ́run òwú lẹni tó pè é sójú iṣẹ́ o. Ìfẹ́ Olúwa sí àwọn ènìyàn rẹ̀. Nítorí náà kíyèsí, èmi ò tán, èmi ò sì mú wá sí aginjù, èmi ò sì sọ̀rọ̀ ìtùnú fún un, èmi ò sì fún un ní ọgbà àjàrà rẹ̀ láti ibẹ̀ wá, àti àfonífojì àkòrí fún ilẹ̀kùn ìrètí. Òun ò sì kọrin níbẹ̀ bíi ti ọjọ́ èwe rẹ̀, àti bíi ní ọjọ́ tí ó jáde láti ilẹ̀ Íjíbítì wá. Yóò sì ṣe ní ọjọ́ náà, ìwọ ò pè mí ní ìsí, ìwọ kì yóò sì pè mí ní Báálì mọ́, ni Olúwa wí. Nítorí èmi ò mú orúkọ àwọn Báálì kúrò ní ẹnu rẹ, a kì yóò sì fi orúkọ wọn rántí wọn mọ́. Ní ọjọ́ náà ni èmi ò sì fi àwọn ẹranko ìgbẹ́ àti ẹyẹ ojú ọ̀run àti ohun tí ń rákò lórí ilẹ̀ dá májẹ̀mú fún wọn. Èmi ò sì ṣẹ́ ọ̀run àti idà àti ogun kúrò ní ayé. Èmi ò sì mú àwọn dùbúlẹ̀ ní àìléwu. Èmi ò sì fẹ́ ọ fún ara mi títí láé. Nítòótọ́ èmi ò sì fi ọ fún ara mi ní òdodo, ní ìdájọ́ àti ní ìyọnu
àti ní àánú. Ṣé ti rí wípé ó pọ̀ ní àánú, ó pọ̀ ní òdodo, ó pọ̀ ní ìyọ́nú. Èmi ò tilẹ̀ fẹ́ ọ fún ara mi ní òtítọ́, ìwọ ò sì mọ Olúwa. Yóò sì ṣe ní ọjọ́ náà, èmi ò dáhùn, èmi ò dá àwọn ọ̀run lóhùn, wọn ò sì dá ayé lóhùn, ni Olúwa wí. Ilẹ̀ yóò sì dá ọkà àti ọtí wáìnì àti òróró ní ohùn, wọn ò sì dá Jesreeli ní ohùn. Èmi ò sì gbìn fún ara mi lórí ilẹ̀, èmi ò sì ṣàánú fún ẹni tí kò tí ì rí àánú gbà. Èmi ò sì wí fún àwọn tí kì í ṣe ènìyàn mi pé, ìwọ ni ènìyàn mi, òun ò sì wí pé, ìwọ ni Ọlọ́run mi. Praise the Lord. Ibi báyìí la okay, a ṣì ní time, orí kẹtàládé. Ṣé bẹ́ẹ̀ ti gbọ́? Ọlọ́run lòun ó ṣàánú fún àwọn tí kò mọ̀ òun. Bẹ́ẹ̀ bá mọ̀ mọ́, bí èmi àti ẹ náà bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, Ọlọ́run á pè ẹ́ ní ọmọ. Ó sì lè máa jẹ̀ṣẹ̀ bí ẹni jẹun. Ó ti lè rò wípé Ọlọ́run ti gbàgbé rẹ, kì í gbàgbé ènìyàn. Tó o bá ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, tó o bẹ̀rẹ̀ sí wá ojú Ọlọ́run, ó máa ṣe kíni o? Ó máa fìfẹ́ gbà ẹ́. Bó ṣe lóun kọ ẹ́ sílẹ̀ yẹn, á tún fà ẹ́ mọ́ra, torí ó pọ̀ ní àánú, ó pọ̀ ní àánú, ó pọ̀ ní ìrètí, ó pọ̀ ní ìyọ́nú. A wà lórí kẹta, Hósíà ládé o. Ẹ jọ̀ọ́ mò ń bọ̀, ìṣẹ́jú kan. A ti wà ní orí kẹta. Hósíà àti obìnrin aláìṣòótọ́. Olúwa sì wí fún mi pé, ṣé ẹ tún gbọ́ o? Olúwa tún wí fún Hósíà. Olúwa sì wí fún mi pé, tún fẹ́ obìnrin kan tí ń ṣe olùfẹ́ ọ̀rẹ́ rẹ. Ṣé ẹ tún gbọ́? Ṣé ẹ ti rí ojú ẹni tó ń jẹ́ Hósíà? Àìmáṣe wà lórí Hósíà. Tún lọ fẹ́ ọ̀rẹ́ rẹ. Ṣé ń gbọ́? Ohun tọ́lọ́run fẹ́ fi mú jáde ń bẹ o. Olúwa sì wí fún mi pé, tún lọ fẹ́ obìnrin kan tí ń ṣe olùfẹ́ ọ̀rẹ́ rẹ àti panṣágà, gẹ́gẹ́ bí ìfẹ́ Olúwa sí àwọn ọmọ Ísírẹ́lì tí ń wo ọlọ́run mìíràn, tí wọ́n sì fẹ́ àkàrà èso àjàrà. Bẹ́ẹ̀ ni mo rà á fún ara mi ní fàdákà 15 àti hómérì báálì kan pẹ̀lú ààbọ̀. Mo sì wí fún un pé, ìwọ bá mi gbé ní ọjọ́ púpọ̀, ìwọ kì yóò sì hùwà àgbèrè, ìwọ kì yóò sì jẹ́ ti ọkùnrin mìíràn, bẹ́ẹ̀ ni èmi ò jẹ́ tìrẹ pẹ̀lú. Nítorí ọjọ́ púpọ̀ ni àwọn ọmọ Ísírẹ́lì yóò gbé ní àìní ọba, àti ní àìní olórí, àti ní àìní ẹbọ, àti láìní èrè, àti láìní àwo ìyà, àti ní àìní tẹ́ráfímù. Lẹ́yìn náà, àwọn ọmọ Ísírẹ́lì yóò padà, wọn ò sì wá Olúwa Ọlọ́run wọn àti Dáfídì ọba wọn, wọn ò sì bẹ̀rù Ọlọ́run àti oore rẹ̀ ní ọjọ́ ìkẹyìn. Praise the Lord. Ṣé bẹ́ẹ̀ ti rí òwe àwọn tó ń fẹ́ yẹn? Òwe ni òwe. Ohun tó ń ṣẹlẹ̀, òun lọ́lọ́run fi ní kó máa ló fi ń fẹ́ wọn. Ṣùgbọ́n ṣé ẹ ti rí wípé nǹkan wèrè ayé ni? Tí Ọlọ́run bá kọ síyàn pé lọ ṣe nǹkan báyìí, aráyé máa bu. How come? Odidi ìránṣẹ́ Ọlọ́run, why you do this? Why you did that? Kú mọ̀, Ọlọ́run a ò ní jẹ́ ohun èlò sí búburú o, ohun èlò sí rere làwa máa jẹ́. A ti wà ní orí kẹrin Hósíà. Olúwa sì fi ẹ̀sùn kan Ísírẹ́lì. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa, ẹ̀yin ọmọ Ísírẹ́lì,
nítorí Olúwa ní ẹjọ́ kan láti bá àwọn ènìyàn náà wí. Nítorí kò sí òtítọ́ tàbí àánú tàbí ìmọ̀ Ọlọ́run ní ilẹ̀ náà. Nípa ìbúra àti èké àti ìpani àti olè àti ṣe panṣágà wọ́n ń gbìjà ẹ̀jẹ́ sí nǹkan ẹ̀jẹ́. Nígbà náà ni ilẹ̀ náà yóò ṣọ̀fọ̀ àti olúkúlùkù ẹni tí ń gbé inú rẹ̀ yóò rọ pẹ̀lú àwọn ẹranko ìgbẹ́ àti pẹ̀lú àwọn ẹyẹ ojú ọ̀run. A ó sì mú àwọn ẹja inú òkun kúrò pẹ̀lú. Ọlọ́run fi ẹ̀sùn kan àwọn àlùfáà. Ṣùgbọ́n má jẹ́ kí ẹnikẹ́ni kí ó kọjá tàbí kí ó bá ẹnìkejì rẹ̀ wí, nítorí àwọn ènìyàn rẹ̀ dàbí àwọn tí ń bá àlùfáà jà. Wọn ó sì ṣubú ní ọ̀sán, wòlíì yóò sì ṣubú pẹ̀lú rẹ̀ ní alẹ́. Èmi ó sì ké ìyà rẹ̀ kúrò. Praise the Lord. Gbogbo wọn ní Ísírẹ́lì nígbà náà wọ́n ti ṣẹ̀ sí Ọlọ́run, àti àlùfáà o àti wòlíì wọn o. Gbogbo wọn ti ṣe kíni? Wọ́n ti tọ òrìṣà lọ. Ọlọ́run lòun máa ṣe kíni? Òun máa ké wọn kúrò. Bàbá màmá, níbo nìwọ náà wà? Ṣé ẹ̀ṣẹ̀ tí Ísírẹ́lì dákù sẹ́yìn Nàìjíríà lẹ́gbẹ́ ẹ̀yin lẹ́ ń ṣe nísìnyí? Ẹ jẹ́ káwa náà ronú pìwàdà. Ọmọ kérúbù àti séráfù, ọmọ sẹ̀lẹ́síà, gbogbo kírísítẹ́ndọ̀mù lápapọ̀, àwọn iṣẹ́ ìyanu tá a bá lọ́wọ́ àwọn baba ńlá wa, òun lẹ́yìn ṣe nísìn. Níbo lẹ ti rí? Ẹ má jẹ́ ká bà ṣe Ọlọ́run jẹ́, kọ́lọ́run mọ̀ bá ké wa kúrò. A ò ní dẹni ìké kúrò. Ẹ já tẹ̀síwájú. A ó ké àwọn ènìyàn mi kúrò nítorí àìní ìmọ̀. Praise the Lord. Ṣé bẹ́ẹ̀ ti gbọ́? Ẹnikẹ́ni tí ò bá ti ní ìmọ̀, ẹnikẹ́ni tí ò bá yá ìmọ̀, tí ò wá ìmọ̀, tí ò rí ọgbọ́n Ọlọ́run, ó máa parun. A máa ké kúrò. Ọlọ́run yóò mú kúrò torí pé kò ní ìmọ̀. Hósíà ló sọ bẹ́ẹ̀, orí 4 ẹsẹ̀ 6. A ó ké àwọn ènìyàn mi kúrò nítorí àìní ìmọ̀, nítorí ìwọ ti kọ ìmọ̀ sílẹ̀, èmi ò sì kọ̀ ọ́, tí ìwọ kì yóò ṣe àlùfáà fún mi mọ́. Praise the Lord. Ṣé o ti gbọ́? Ẹnikẹ́ni, wòlíì ni, prayer pastor ni, àlùfáà reverend Jericho ni, tó o bá ti ní ìmọ̀ Ọlọ́run, tó o wá ìmọ̀ rí, tó o dàgbà nínú ọgbọ́n nínú ìmọ̀ lójoojúmọ́, a máa mú ẹ kúrò. Torí ò rìn nínú kíni o? Ìmọ̀ Ọlọ́run. Ọlọ́run náà máa kọ̀ ẹ́. Ìwọ kì yóò ṣe àlùfáà mi mọ́, níwọ̀n bí ìwọ ti gbàgbé òfin Ọlọ́run rẹ. Èmi pẹ̀lú ò gbàgbé àwọn ọmọ rẹ. Bí a ti mú wọn pọ̀ sí tó, bẹ́ẹ̀ náà ni wọ́n ti dẹ́ṣẹ̀ sí mi tó. Nítorí náà èmi yóò yí ògo wọn padà sí ìtìjú. Mo kéde rẹ̀ lórúkọ Baba, Ọmọ àti Ẹ̀mí Mímọ́. Ògo wa kò ní padà di ìtìjú. Ohun tó ń pa wá láyọ̀ kò ní pa wá lẹ́kún. Ṣé bó gbọ́? Wọ́n ti pọ̀ tó bó ṣe rò bí wọ́n ṣe tó yẹn, òun náà ni wọ́n máa ṣe kíni? Ọlọ́run lòun ò yí ògo wọn padà di ìtìjú nítorí pé wọ́n kọ Ọlọ́run sílẹ̀. Bàbá màmá, má jẹ́ ká kọ̀ ọ́ sílẹ̀. Ẹ má jẹ́ ká ṣe kíni o? Ẹ má jẹ́ ká kọ̀ Ọlọ́run sílẹ̀ nínú gbogbo kíni? Nínú gbogbo nǹkan tá a bá ń ṣe. Ẹ jẹ́ ká máa fi tọlọ́run ṣáájú. Ẹ má jẹ́ ká máa lo orí. Ẹ má jẹ́ ká máa lo ìfẹ́ inú ti ara wa. Wọ́n ń jẹ ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn mi, wọ́n sì gbé ọkàn wọn sí àìṣedéédéé wọn. Yóò sì ṣe gẹ́gẹ́ bí ènìyàn, bẹ́ẹ̀ ni àlùfáà. Èmi ò sì bẹ̀ wọ́n wò nítorí ọ̀nà wọn. Èmi ò sì san èrè iṣẹ́ wọn padà fún wọn. Wọn ò sì jẹ, wọn kì yóò sì yó. Wọn ò ṣe àgbèrè, wọn kì yóò sì rẹ̀, nítorí wọ́n ti fi àti kíyèsí Olúwa sílẹ̀. Praise the Lord. Bàbá màmá, ṣé o gbọ́? Wọ́n ti fi àti kíyèsí Olúwa, wọ́n ti fi sílẹ̀. Ṣé kìí ṣe wípé àwa náà ti wọnú ayé lọ? Ìbárẹ́ ayé, ìṣọ̀tá Ọlọ́run ni o. Bàbá pásítọ̀, wòlíì, evangelist, ẹ ti wọnú awo lọ, ẹ ti wọnú ayé lọ.
torí ẹ fẹ́ kọ́ máa ṣàn ẹ fẹ́ ní ṣọ́ọ̀ṣì ńláńlá ẹ ti so sólẹ̀ lọ sólẹ̀ dànù oríṣiríṣi osólẹ̀ lẹ́mọ̀ osólẹ̀ tútù osólẹ̀ gbígbẹ èyí tó máa powó lọ́sọ̀ọ̀sẹ̀ èyí tó ó ń bẹ lókè ó ń wo ní kálukú ó ń bẹ lókè ó ń wo ní kálukú dádì mọ́mì wàá ro ohun tó gbáyé ṣe gbogbo ohun tó fẹsẹ̀ kó jọ wàá pọ̀ lọ́jọ́ kan gbogbo ohun tó fàrékèrèkè kó jọ wàá pọ̀ lọ́jọ́ kan gbogbo ohun tẹ́ ẹ̀ fàwo kó jọ wàá pọ̀ lọ́jọ́ kan wàá pọ̀ gbogbo ohun tẹ́ ẹ̀ fi oríṣiríṣi àwo ṣe yẹn ẹ máa pọ̀ torí ẹ ti fi ìmọ̀ Ọlọ́run sílẹ̀ Ọlọ́run náà lòun máa ta yín nù má jẹ́ ẹni ìtanù níwájú Ọlọ́run jẹ́ kí èmi àti yín máa kíyèsí ọ̀nà Olúwa ẹ jẹ́ ká máa wo bàbá tó pè wá sójú iṣẹ́ mọ̀ràn sí Ọlọ́run lọ́wọ́ ìwọ kọ́ ló ní tó bá jẹ́ òun ló pè wá ní tòótọ́ ó máa ṣe nǹkan rẹ̀ ó máa ṣe o èsì yèé kí mo mọ̀ ò ẹ mọ̀ sí yèé kí mo mọ̀ ò ìwọ la bá mi ṣe ìwọ la ṣe yọrí o èsì yèé kí mo mọ̀ ò ilé dá nǹkan kan ṣe ìmọ̀ nǹkan ṣe bàbá mi ló máa ṣe nǹkan rẹ̀ torí ló pè mí sójú iṣẹ́ ó ti bàbá òun ló máa ṣe má ràn sí Ọlọ́run lọ́wọ́ ẹ já tẹ̀síwájú Olúwa kọ ìbọ̀rìṣà so gbọ́ àbó gbọ́ Olúwa kọ ìbọ̀rìṣà gbogbo pásítọ̀ ti dìbọ̀rìṣà tán wòlíì ti kíjú bọ̀bọ̀rìṣà Olúwa kọ o àgbèrè àti ọtí wáìnì títún a máa gba ènìyàn ní ọkàn àwọn ènìyàn mi ń béèrè ìmọ̀ lọ́wọ́ igi wọn tó gbọ́ oh God ọ̀pá wọn sì ń fi hàn fún wọn nítorí ẹ̀mí àgbèrè ti mú wọn ṣìnà wọ́n sì ti ṣe àgbèrè lọ kúrò lábẹ́ Ọlọ́run wọn wọ́n rúbọ lórí àwọn òkè ńlá wọ́n sì sun tùràrí lórí àwọn òkè kéékèèké lábẹ́ igi oákù àti igi poplari àti igi elmu nítorí òjìji wọn dára nítorí náà àwọn ọmọbìnrin yín yóò ṣe àgbèrè àti àwọn àfẹ́sọ́nà yín yóò ṣe panṣágà ṣé o gbọ́ èmi kì yóò bá àwọn ọmọbìnrin yín wí nígbà tí wọ́n bá ń ṣe àgbèrè tàbí àwọn àfẹ́sọ́nà yín nígbà tí wọ́n bá ń ṣe panṣágà nítorí wọ́n yà sí apá kan pẹ̀lú àwọn àgbèrè wọ́n sì ń bá àwọn panṣágà rúbọ nítorí náà àwọn ènìyàn tí kò bá mòye yóò ṣubú. ṣé o ti gbọ́ Ọlọ́run ló ní bá wọn wí torí ẹ̀yin ni wọ́n jọ nígbà ẹ̀yin bàbá gan ti ṣàgbèrè tòrìṣà lọ báwo làfẹ́sọ́nà rẹ ò ṣe ní ṣàgbèrè báwo lọmọ rẹ ò ṣe ní ṣe panṣágà bí ìwọ Ísírẹ́lì bá ṣe àgbèrè má ṣe jẹ́ kí Júdà ṣẹ̀ o gbọ́ ẹ má sì wá sí Gígálì bẹ́ẹ̀ ni kí ẹ má ṣe gòkè lọ sí Bẹ́tẹ́ Áfẹ́nì bẹ́ẹ̀ ni kí a má sì búra pé Olúwa ń bẹ nítorí Ísírẹ́lì ṣe agídí ọmọ màálùú gidigidi nísinsìnyí Olúwa yóò bọ́ wọn bí ọ̀dọ́ àgùntàn ní ibi àyè ńlá Éfrémù dàpọ̀ mọ́ òrìṣà jọ̀wọ́ rẹ̀ sí ohun mímu wọn di kíkan wọ́n ṣe àgbèrè gidigidi àwọn olórí rẹ̀ fẹ́ ìtìjú ẹ̀bùn ní àyè afẹ́fẹ́ ti dé pẹ̀lú mọ ìyẹ́ apá rẹ̀ wọ́n ò sí ìtìjú nítorí ẹbọ wọn ẹ gbọ́ èyí a ti wà ní orí 5 ibi tá a ti máa dúró lónìí nìyẹn ẹja máa lọ ẹ gbọ́ èyí ẹ̀yin àlùfáà sì tẹ́tílélẹ̀ ẹ̀yin ilé Ísírẹ́lì kí ẹ sì gbọ́ ilé ọba náà nítorí ìdájọ́ kàn yín nítorí tí ẹ̀yin ti jẹ́ ẹ̀gẹ́ sí Mispa àwọn tí a nà sílẹ̀ lórí Tábórì àwọn ọlọ́tẹ̀ sì ń jinlẹ̀ ní píparun èmi ò jẹ́ olùbáwí gbogbo wọn ọkàn mi
èmi ò jẹ́ olùbáwí gbogbo wọn. Èmi mọ Éfrémù, Ísírẹ́lì kò sì pamọ́ fún mi. Nítorí nísinsìnyí Éfrémù ìwọ ṣe àgbèrè, Ísírẹ́lì sì díbàjẹ́. Ó gbọ́, Éfrémù ó ti ṣe àgbèrè lọ, ó ti lọ ń bọ òrìṣà. Ísírẹ́lì náà ó ti ṣe ìdíbàjẹ́. Bàbá màmá kérúbù, ọmọ kérúbù sáyé, òun náà ṣàgbèrè lọ. Ìṣẹ̀lẹ̀ òun náà tọ òrìṣà lẹ́yìn. Gbogbo yín ṣe kábàkábà. Ẹ jẹ́ ká padà wálé. Ẹ jẹ́ ká tú ọ̀nà Olúwa ṣe. Ẹ jẹ́ ká yí padà. Ìkìlọ̀ Hósíà nípa ìwà ìbọ̀rìṣà. Ìṣe wọn kí wọ́n jọ̀wọ́ láti yí padà. Ìṣe wọn kí ó jọ̀wọ́ wọn láti yí padà sí Ọlọ́run wọn, nítorí ẹ̀mí àgbèrè wà láàrin wọn, wọn kò sì mọ Olúwa. A sì rẹ ògo Ísírẹ́lì sílẹ̀ lójú ara rẹ̀. Nítorí náà ni Ísírẹ́lì àti Éfrémù yóò ṣubú nínú àìṣedéédé wọn, Júdà yóò sì ṣubú pẹ̀lú wọn. Bàbá màmá, bó ti gbọ́, ẹnikẹ́ni tó bá ti ṣàgbèrè tọ̀ Ọlọ́run mìíràn lẹ́yìn, ìparun rẹ̀ ìṣubú ni. Ẹni tó bá ti kọ̀ Ọlọ́run sílẹ̀, ìṣubú ni, ó máa parun. Wọn ò lọ ti àwọn ti agbo ẹran wọn àti ọ̀wọ́ ẹran wọn láti wá Olúwa, ṣùgbọ́n wọn kì yóò rí i. Òun ò ti fa ara rẹ̀ sẹ́yìn kúrò lọ́dọ̀ wọn. Ṣé o ti gbọ́? Nígbà tó bá wá yá tán bá wá ń wá Olúwa, Ọlọ́run ò ní dá wọn lóhùn. Ọlọ́run ti fa ara rẹ̀ sẹ́yìn, òun kò mọ̀ wọ́n rí. Nígbà tí wọn ò wá Ọlọ́run, wá ìtẹ́ ẹ̀ wá ń wá Ọlọ́run níbi tí Ọlọ́run kò sí. Ayé yín ò sí nínú ẹ̀, ẹnu lẹ fi ń bọlá fún. Bàbá màmá, ẹ jẹ́ ká kíyèsí. Wọ́n sì ti hùwà rékèrèkè sí Olúwa, nítorí wọ́n ti bí àjèjì ọmọ. Nísinsìnyí ní oṣù tuntun yóò jẹ wọ́n run pẹ̀lú ìpín wọn. Ogun láàrin Júdà àti Ísírẹ́lì. Ogun. Ẹ fi kólétì ní Gíbíà àti ìpè ní Rámà kígbe kíkan ní Bẹ́táfẹ́nì lẹ́yìn rẹ̀, ìwọ Benjamin. Éfrémù yóò di ahoro ní ọjọ́ ìbáwí. Ó gbọ́. Éfrémù yóò di ahoro ní ọjọ́ ìbáwí nínú àwọn ẹ̀yà Ísírẹ́lì ni èmi ò ti fi ohun tí ó wà ní tòótọ́ hàn. Àwọn olórí Júdà dàbí àwọn tí ó yẹ ojú àlá. Ara wọn ni èmi ò tú ìbínú mi sí bí omi. A tẹ orí Éfrémù ba, a sì ṣẹ́gun rẹ̀ nínú ìdájọ́, nítorí tí ó mọ̀ọ́mọ̀ tẹ̀lé òfin náà. Nítorí náà ni èmi ò ṣe dàbí kòkòrò aṣọ sí Éfrémù àti sí ilé Júdà bí ìdin. Nígbà tí Éfrémù rí àrùn rẹ̀, tí Júdà sì rí ọgbẹ́ rẹ̀, nígbà náà ni Éfrémù tọ̀ ará Asiria lọ, ó sì ránṣẹ́ sí ọba Járébù, ṣùgbọ́n òun kò lè mú un lára dá, bẹ́ẹ̀ ni òun kò lè wo ọgbẹ́ rẹ̀ jìnnà. Ṣé o ti gbọ́? Ẹni tó ti tọ̀ òrìṣà lọ, Ọlọ́run wá fi egbò àdá jìnnà, ó fi ta lọ́rẹ, ó wá ń wá ẹni tó máa bá wò sàn, bọ̀ kò rí. Nítorí èmi ò dàbí kìnìún sí Éfrémù àti bí ọmọ kìnìún sí ilé Júdà. Èmi ò fà á ya, èmi ò sì lọ, èmi ò sì mú un lọ, ẹnikẹ́ni kì yóò sì gbà á sílẹ̀. Èmi ò padà lọ sí ipò mi títí wọn ò fi jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn, tí wọn ò sì wá ojú mi nínú ìpọ́njú wọn, wọn ò sì wá mi ní kùtùkùtù. Praise the Lord. Ibi tí a ti máa dúró nìyẹn. Ṣé bẹ́ẹ̀ ti gbọ́? Ṣé ẹ ti mọ Olúwa báyìí? Nígbà tí ènìyàn bá ti ṣẹ̀, Ọlọ́run máa ṣe kí ni o? Á kọlù, á fi ibi kan ẹni yẹn. Tí ibi bá ti kan èèyàn, tí wàhálà wà nínú ayé ènìyàn, a jẹ́ wípé ẹni yẹn ti kọ Ọlọ́run sílẹ̀. Ó ti yà kúrò lẹ́yìn Ọlọ́run. Òun ni bí ṣe máa ń ráyè wọnú ayé èèyàn o. Nígbà tí ènìyàn bá ti fi Ọlọ́run sílẹ̀, tó bá ti tọ̀ Ọlọ́run kéékèèké lọ, ibi máa rápálá wọlé. Ibi ò ní rápálá wọlé mi àti ẹ.
ṣe bí o ti gbọ́ Éfrémù tọ òrìṣà lọ Ọlọ́run lòun ó fàyà ó ní títí wọn ó fi jẹ́wọ́ ó dìgbà tí wọ́n bá tún jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tán bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n wá ojú Olúwa Ọlọ́run á tún wọlé wọn sàn kí ló kúkú kù kémi àti ẹ kúkú tẹ̀lé má jẹ́ kí èmi àti ẹ kúkú yà kúrò lẹ́yìn rẹ̀ mọ́ ẹ jẹ́ ká dìímú ṣinṣin ẹ jẹ́ ká máa wà nígbà tó wọ̀ àtìgbà tí ò wọ̀ ẹ jẹ́ ká jókòó tí òun nìkan ló lè gbani ló lè wo ni sàn ló ń gbani lọ́jọ́ ogun bàbá màmá bí ayé bá ṣe nǹkan fún ọ wọ́n á fi gbẹgbẹgbẹ̀rún lọ́wọ́ ẹ bó o bá wà nínú awo tó owó kìkì lọ òkìkí ìgbà díẹ̀ ni Ọlọ́run ló máa ń fún ènìyàn ní òkìkí ayérayé ó ṣe ṣèwọ̀n tó o lè ṣe láyé kó lè rí lédè sí bàbá màmá má jèrè ayé kó sọ ọ̀run nu o má jèrè ayé kó sọ ọ̀run ni o bí ọlọ́jọ́ bá dé níbo ló fẹ́ yọjú sí bí ọlọ́jọ́ bá dé bẹ́ẹ̀ lójijì bàbá màmá ò sí ń bẹ̀ mọ́ o ohun tí kú bá ti ká mọ́ ènìyàn lọ́wọ́ òun láò fi ṣèdájọ́ ẹ̀ jẹ́ nísinsìnyí fún Ọlọ́run bàbá Ọlọ́run ọmọ Ọlọ́run ẹ̀mí mímọ́ ẹni tí ìyìn àti ọlá wà fún láé lórúkọ Jésù Kristi Olúwa mo gbàdúrà fún wa èmi àti yín bá ti ń ka Bíbélì tá à ń gbọ́rọ̀ Ọlọ́run yìí yóò ṣe ayé wa láǹfààní ẹ̀mí ìrònúpìwàdà yóò bà lé wa a ó délé lásìmí o a fìjọba Ọlọ́run ṣèrè jẹ kí ni èrè ènìyàn tó jèrè gbogbo ayé tó sọ ẹ̀mí rẹ̀ nù kí ló fẹ́ fi ṣe pàṣípààrọ̀ ẹ jẹ́ ká dìímú ẹ má jẹ́ ká ní Ọlọ́run mìíràn mọ́ ẹ jẹ́ ká jẹ́wọ́ Kristi ní Olúwa àti Olùgbàlà ẹ jẹ́ ká fi ayé wa fún ẹ jẹ́ ká máa fi ọkàn sí nígbà wo ni yóò dé ẹ jẹ́ ká máa múra sílẹ̀ tó bá ti ń múra sílẹ̀ á lè dé báyìí dáadáa ṣùgbọ́n tó bá fi gbogbo ayé rẹ wà nínú ara ó mọ̀gbà tó máa dé o bí olè lóru ni o ẹni tí ìjọba Ọlọ́run tiẹ̀ bá ti dé òun ló fi ayé sílẹ̀ ó ti kú nìyẹn o ó tán ohun tí iṣẹ́ bá ti ká mọ́ lọ́wọ́ òun náà láò fi ṣèdájọ́ ohun tí kú bá ti ká mọ́ lọ́wọ́ òun láò fi ṣèdájọ́ o bàbá màmá ṣe dáadáa ṣe rere kọjọ́ tó lọ o bàbá màmá ṣe rere ìgbẹ̀yìn ayé làwà o ṣe rere bàbá màmá ò ṣe rere wòlíì pásítọ̀ ṣe rere ìgbẹ̀yìn ayé làwà o àǹtí ò ṣe rere dádì ṣe rere màá ṣe rere màá ṣe rere ìgbẹ̀yìn ayé làwà o màá ṣe rere àǹtí ṣe rere bùrọ̀dá ò ṣe rere ìgbẹ̀yìn ayé làwà ó jẹ́ ṣe rere yóò dára fún wa ọ̀sẹ̀ yìí máa dára fún wa ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ God bless you I love you bye for now ọmọ Mósè Orímọládé one love.